Assalamualaikum warahmatullahi wabarakatuh. Our better tomorrow is education, and getting a better education is never a child's play. At Darul Naim International School, we have fully equipped laboratories, well-stocked library, a functional sick bay, a standard ICT room where our students are exposed to the latest communication technology, a home economics room with the latest functional gadgets. Our curriculum is broad-based. We catch them young. What's more, our students at Darul Naim International School proudly possess 3 school certificates in Idadi, Junior and Senior Thanawi, and get a citation of the Old Korean stands out from the others. Check out our well-ventilated classroom at Darul Naim International Schools. Our teachers are seasoned. We also provide boarding facilities. So what are you waiting for? Give your child that brilliant start in life. Darul Naim International School is at 8 Ibijokeoke Street, Paraline Bus Stop, off Laswishere Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. So, don't hesitate to enroll your child now. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run èyí tó dáa jùlọ tọ́lọ́lá jùlọ fún aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún anabi Ọlọ́run jẹ́ ọbára ilé ẹ̀ kọ́ bá wọn sàhábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n jẹ́ ọkàn àwa náà kọ́lọ́n ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni eré iṣẹ́ eré ìwà eré ọ̀rọ̀ eré ìrìn eré ìṣesí eré èyí tẹ̀yàn fi jẹ́ ní eré Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ìkẹ́gẹ́ yẹn Ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà táwọn náà bá wà lórí dáadáa àti déédéé Ọlọ́run á jẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ ẹ̀san gbogbo èèyàn ọmọ ayáwá ní Islam wọ́n fẹ́ kẹ́ ẹ̀ máa dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni ìhùnkíhun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tẹ́ra Ọlọ́run àbí kọ́ lẹ́rìí nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ntí sẹ̀ríà Ìsìlámù pẹ̀lú ẹ̀ òun ni bídíà gbogbo bídíà wá ní ànú ni gbogbo ànú wá ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlekè ọlá lọ ní òní pẹ̀lú ògbó Ọlọ́run lẹ́yìn ìgbà tí a sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí a ń bá bọ̀ èyí tí í ṣe al-ghiba tí Yorùbá máa pè ní ọ̀rọ̀ ẹ̀yìn èyí tá a pè lọ́kàn nínú àwọn ìwà tá a pè lógún èyí tá a ń wù nígbà tá a kà ń jọ sí akabi mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ mi ò lè kájá torí àsìkò nígbà tá a wá ń ka lọ aka gíbà síbẹ̀ adẹ̀yẹjú ọ̀rọ̀ gíbà kí ló jẹ́ amú gíbà ká yẹjú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń kó sínú gíbà tí ọmọ kó ń kó sínú gíbà bẹ́ẹ̀ dẹ̀ sí ni gíbà ní ìbàṣẹ́jẹ́ ni ọlọ́mọ bàṣẹ́ wájẹ́ tọ́ pọ́nbà bàṣẹ́jẹ́ láyé
kíkí bàbá bàṣẹ ayé rẹ jẹ́ yóò tún bàṣẹ alikiyama jẹ́ sẹ́wádìí lẹ́yìn gbàtà sọ̀kalẹ̀ gíba wọn mo tún fẹ́ mú kàn mí nínú ntàhánsẹ́ tó ń wá búburú tiẹ̀ ìmọ̀ yìí tí mo fẹ́ lè pè lọ́gàá láàrin wọn àti gíba lójú mi ó fẹ́ burú ju gíba lọ ó tiẹ̀ burú jù lọ ni tọ́lẹ̀ ní tó bá dẹ́ yìí wà nábì máa lé kó omi tó bá wà ní èyí tí mo fẹ́ sọ yìí ẹni bá dẹ́ wà nábì ó lé kó omi báyìí kọ́dà anabi ń tíráfù níjọ́ kan á padà débẹ̀ ẹnìkan wà ń go rànkúmi ó wà lórí rànkúmi rẹ̀ rànkúmi rẹ̀ wá pariwo lójijì ntí mo wí yọ wá ṣe fún rànkúmi kí lè anabi wí anabi ní sori rànkúmi tó ṣe ń tó ṣe sí yìí sọ̀kalẹ̀ lórí ẹ̀ kó o sì gbẹ́rù rẹ̀ kó mbẹ́ ọ̀ gbọ́dọ̀ gbọ́mọ́ ìyìn sì fẹ́ rí rànkúmi nítòsí ibi tí abawa ma ntí wọ́n ṣe pẹ̀lú rànkúmi tá anabi lè sọ pé ẹ má gun rànkúmi yìí má tá a bá ṣe pẹ̀lú yẹn ńkọ́ ìwà yìí wá ní ó ti wá di ntí kálukú fi ń ṣe fàájì èyí ń lọ́fà tẹlomi fi bímọ tó ná ìmọ̀ iye owó tọmọ àwọn ọ̀làlùbáríkà èyí ń lọ́fà tí ń dá fẹlómi láàárọ̀ tó dọjú alẹ́ tó bàjẹ́ fún un ìwà yìí ń fà á kínú lẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ kí lè wọ́n padà dàrú torí ìwà ń dẹni tá a bá sọ ọ̀pọ̀lọpọ̀ máa wò pé a ṣé nǹkan yìí lágbára tó báyìí ni ọlágbára jù bẹ́ẹ̀ lọ o ntí mo fẹ́ sọ yìí tẹ́lẹ̀ rí níjọ́ tó ọmọlúwàbí ń jẹ́ ọmọlúwàbí táwọn èèyàn ń jẹ́ èèyàn kì í ṣe wà tẹ́nibọ́dì ń wù ọmọlúwàbí tán ó di pé kálukú ń wù ìbínú ní máa bí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń bínú ní máa hùwà yẹn ṣùgbọ́n nísìnyí kọ́dà ó ti dàwàdà kọ́dà ó ti déré ìwà ń sì ní kèé sáwàdà ń bẹ kèé ṣeré ń bẹ àtàwàdà rẹ̀ àtẹ̀rẹ̀ rẹ̀ bákan náà níwájú ọlọ́run ó fi jẹ́ pé níta fi ń ṣera wá pọ̀ o dùn táwọn èèyàn fi ń ṣe wá lọ ẹlòmíì ìwà yìí ló wà lára ẹ̀ tó bí àìmọye ọmọ ìwà yìí ló wù pẹ̀lú àwọn ọmọ òun tó fi lórogún òun lọ́ba tàwọn ọmọ òun jẹ́ o kò ní mọ̀ kóhun lòun fẹnu ara òun bá ti àwọn ọmọ jẹ́ kí ni ìwà náà ìwà yẹn láàánú ní sẹ́rí à ń pè aláàánú kí ni mo pè é wọn àti máa pè ní aláàánátù kí ni mo tó pè é tí a máa sọ pé láàánátù wáyọ yẹ Yorùbá ọlọ́lọ́wọ́ láàánà rẹ láàánú àbí aláàánátù ni wàá yẹn jẹ́ ahọ́n ní tí máa jáde ọ̀rọ̀ ní táhán sọ ní padà sàlàyé tí ń jẹ́ láàánú àti láàánátù o ìka kan náà méjèèjì ṣùgbọ́n láàánú yẹn Yorùbá máa ń pè lépè àmọ́sẹ̀rí ọ̀gbọ́ tábà ní èpè àmọ́sẹ̀rí ọ̀gbọ́ yé bẹ́yẹn bí sẹ̀rí àti gbọ́ yé ọkọ̀ yé ìpè nìkan kọ́dà èébú ńbẹ́ńbẹ́ èébú ńbẹ́ńbẹ́ ńgbà tí n bá ń sọ yé tí lánà pín sí àtòjúsẹ̀rí àti wò lánà á sàlàyé rẹ̀ sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ ní máa pépè báyẹn ṣeré àwọn tó ń ṣe ògbádùn ni lábẹ́ sẹ̀ríà ó sì pèlè náà ni o ọ̀rẹ́ kò sí lórí fún ọ ni tòun ni ọ wà lórí òun ọ dàbí ẹni pé bí wọ́n dáhùn ni lábẹ́ sẹ̀ríà ó sì pèlè ni o sẹ́mi pé ìwọ̀n àwọn èèpèlè pé èébú láti kí ni láàpè elétí fífà ya sẹ́mi pé àmì máa sọ fún ẹ̀fọ́ máa ní ilé kàrímẹ́ tí ọ̀bọ̀dá yóò ní à òun ṣe tí ọmọ ṣe kí nù etí elétí fífà ya sẹ́ẹ̀rí bó ti wí wọn àṣẹ́gun bẹ́ẹ̀ mọ́ sọ fún yín àṣẹ́gun lójú rẹ̀ yín ń bu ni lábẹ́ sẹ̀ríà lánàá sẹ̀ríà kásí ní padà sàlàyé gbogbo ẹ̀ tẹ́ bá rántí ọ̀rọ̀ yìí ọkùnrin tí ó bá jọkùnrin gidi yọkàn àmọ́kùnrin gidi ọ̀rọ̀ yìí lè má kàn púpọ̀ sẹ́ẹ̀rẹ́ àwọn obìnrin àwọn ni wọ́n ní lọ́wọ́ ìwà àwọn ni wọ́n wù ló fi jásípà Nábì wa Muhammad njẹ́ tó lọ sí Isra wal Miraj tó dé tí ó kì í di fún mùsùlùmí ó wá ṣe kútùbà báyìí ó fèsì àwọn ọkùnrin ìgbà tó wá parí kútùbà yẹn ó wá sọ̀kalẹ̀ lé mímbàrí ó wá lọ bí tí àwọn obìnrin wà ìwà ń bá wọn sọ̀rọ̀ nígbà tí ń bá wọn sọ̀rọ̀ ìwà ń sọ fún wọn pé
wọ́n fi náà hàn mí nígbà mo bójú wọlé náà ẹ̀yin lẹ pọ̀jù mbẹ́ àwọn obìnrin lima ya Rasulallah kí ló dé ipá wà la pọ̀jù nínú iná anabi níbẹ̀ ni ẹni wà méjì tẹ̀ ń wù tó burú ẹ̀yin obìnrin wọ̀nyí ǹjẹ́ kí ni ya Rasulallah anabi ni tukthirna la'na máa ṣépè púpọ̀ wa yakfurna al-ashira èyí sì mọ orí fọ́kọ kò sí ntọ́kọ lè ṣe bíjà bá dé ẹni òsì kankan náà lẹ́wì tọ́ pẹ̀lú ògo Ọlọ́run ọba tọ́pìkì tí mo ròyìn tí mo sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ tá a fẹ́ yanjú lábẹ́ rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ 12 mélòó mo pé jàmá àkọ́kọ́ ń bẹ ọ̀rọ̀ tí mo kọ́ sọ yìí ti ń jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú ẹlẹ́ẹ̀kejì ìwà sọ kíní ń jẹ́ làánà lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run àtàgbóyè àwọn àfẹ́sìn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mo wá fẹ́ sọ yé tí làánà pín sí pé téèyàn bá wí báyìí lábẹ́ ṣẹ̀rí àlàánà ni béèyàn bá wí báyìí lábẹ́ ṣẹ̀rí àlàánà ni béèyàn bá wí báyìí lábẹ́ ṣẹ̀rí àlàánà ni ẹlẹ́ẹ̀kẹrin ìwà sọ ewu tí ń bẹ ń bi kí làánà ọmọ jáde lẹ́nu èèyàn ewu tí ń bẹ ń bẹ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn Ọlọ́run fún rẹ̀ ìmọ̀ ńlá náà àwọn èèyàn àwọn Ọlọ́run ńlá náà torí tá a bá mọ àwọn tọ́lọ́ ńlá náà káwa náà má fi kó sí inú wọn. ẹlẹ́ẹ̀kẹfà anabiwa Muhammad òun náà ńlá náà àwọn kan èyí ń gan nítọ́ yẹ ká sọ ni mo sọ ń tọ́jọ́ níjó níyì àwọn èèyàn tó ń béèrè pé ṣé ká tún dárú ọ̀rọ̀ ń padà àmọ́ yàbá ni ọ̀jẹ̀ ń bí náà kò níjó dídí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn nábì lánàá yẹn obìnrin ló kúnnú wọn o káwọn obìnrin gbọ́ mi dáadáa lóbi jásí pé tó bá bẹ̀rẹ̀ sí gbọ́ wá sí i láti ilẹ̀ ìwọ obìnrin gbọ́dọ̀ gbọ́ parí tọ́lá wọn kan bẹ táwọn nábì lánàá yín sì kà wọ́n pa nábì lánàá lágbájá ọ̀lànà làkàṣègbè ọ̀lànà ẹ̀ ń ti ń ṣe báyìí ọ̀lànà ẹ̀ ń ti ń ṣe báyìí ọ̀lànà ẹ̀ ń ti ń ṣe báyìí ọ̀rọ̀ di mélòó báwọn ó di mẹ́fà ẹlẹ́ẹ̀keje mẹ́ta yajusu láàn ìgbà wo lọ́tọ́ káwa gan làánà èèyàn tani pé ibi tọ́wọ́ dédé ó ní ìdíkà làánà ẹni yìí àwọn míín náà dìsáfù làánà àwọn làánà ń bẹ tí sẹ́rí apáàsì kẹ́ làánà eléyìí ìgbà wo làánà èèyàn á sọ ẹlẹ́ẹ̀kẹjọ mo wá fẹ́ pa àwọn àtàkọ̀ kan kí làwọn tàn yẹn erípa làánà àwọn tí wọ́n làánà bó lọ́rọ̀ wọn ti já sí ń sọ díẹ̀ nínú tírà Ọlọ́run ìwà sọ díẹ̀ nínú súnà ìwà sọ tàwọn ẹni eré tí wọ́n làánà àwọn èèyàn àti ibi tọ́lọ̀ àwọn tí wọ́n làánà wá já sí èyàn fi sọ́ra fún làánà lẹ́yìn eléyìí ìwà sọ̀rọ̀ nípa da'watul madlum ẹni tó a bá sàbòsí fún tó bá fi lè ṣépè fún ọ kí n rìsọ́ọ̀tì rẹ èyí ni ó jọ sọ́ra bí àbòsí torí ẹni tó a bá sàbòsí fún kọ́ máa ṣépè fún ọ àwọn ìpè tí èyí ní kọ̀ǹtọ̀ tí ó fi déwájú Ọlọ́run ìpè ní a bá sàbòsí fún ni bí bá ti ń sẹ yọ ọmọ gan-an sọmọlọlẹ kan náà ni ń sọ̀rọ̀ pé yún náà yóò di 9 ẹlẹ́kẹ̀wá ọ̀dà kọ̀ wá sí lọ́hùn ìwà ń bọ́gi ìwà ń bẹ́pẹ̀ ìwà ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run sáà torí pé ń ṣẹbọ lánàá rẹ̀ ọ̀rọ̀ mi ni bí a ilé tí ń gbé gbogbo àwọn ẹgbẹ́ ilé mi olóòsàn ni wọn kò ní dá fún Ọlọ́run yálù báríkà àwọn ìwọ bá wọn kankan sáà lẹ́tọ̀ọ́ ẹ̀ lábẹ́sẹ̀ wọn ká ní kílódé ká ní àti bí kèfèrí ni ìyẹn lànà kèfèrí náà ni àwádìí ti sẹ̀rí àwí lórí ẹ̀ torí ìlú tá à ń gbé yìí àwa ń gbé bẹ́ẹ̀ ẹlẹ́bọ ń gbé bẹ́ẹ̀ àwa ń gbé bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ń gbé bẹ́ẹ̀ àwa ń gbé bẹ́ẹ̀ babaláwo ń gbé bẹ́ẹ̀ nínú ẹbí kan náà babaláwo wà àfa wà pásítọ̀ wà nínú ẹbí kan náà àfa àtọ́ wa gbẹ́sìn yẹn rán tó jẹ́ àfọ Ọlọ́run tó sì fẹ́ ṣe jẹ́ ìrìnàtọ̀ Ọlọ́run ṣé yóò máa làánà wọn ni àwọn mùsùlùmí tó yẹ jàgídíjàgan bí mùsùlùmí ó sì ná bí mùsùlùmí tó jólè sáàlà náà wà bá nílà ọ̀nà wọn ìdájọ́ mi ni tọ ẹni ọlọ́mọba wa dánwò tó ṣe pé ní àmìwò tiẹ̀ ní pé kò lè mẹ́nu lọ́wọ́ kámátì ìwé kámátì ìfọ̀ ó ti làánà kámátì ìwé kámátì ìfọ̀ ó ti ṣépè kámátì ìwé kámátì ìfọ̀ ó ti bẹ́ẹ̀ bú irú eléyìí ńlá bẹ́ẹ̀ ṣẹ̀rí Ọlọ́run kí ní ìwòsàn tí ó fi wo rẹ̀ sàn ọ̀rọ̀ di 12 ọ̀rọ̀ méjèèjìlá yìí la fẹ́ yanjú
níbi mọ̀ọ́dún làánà àlàánà tá a fẹ́ yanjú tí ó máa jẹ́ mọ̀ọ́dún bíi ẹlẹ́ẹ̀kẹta tọ́pìkì ẹlẹ́ẹ̀kẹta nínú Ramadan yìí kí là ń pè ní làánà lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run yín kọ̀kọ́ sọ ti ń jẹ́ làánà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ní kó síbi ìwà tí mo wí yìí o kọ́dà àwọn míì ń gbà míì bí wọ́n ti ń ṣàwàdà wọ́n máa ṣépè fúnra wọn ibi wọ́n ti ń ṣeré wọ́n máa búra wọn sẹ́mi ló ń bá wí mi mà kó gbádùn àìgbádùn tiẹ̀ ju tèmi lọ gbogbo bẹ́ẹ̀ ti ń wí wọn àṣẹ́ngùn gbogbo bẹ́ẹ̀ ti ń wí wọn ìpèlè ń ṣẹ́ṣẹ́ra yín máa wojú ẹ̀ máa wò bí ẹlẹ́dẹ̀ yọ padàpadà ń padà bọ̀ wá bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì tá à ń pè ní làánà nù sẹ́ríà ọkọjá ká ní kò ní dá fún ọ ayé rẹ̀ ó bàjẹ́ èpè nìyíùn sẹ́ẹ̀rì ká máa sàwádà ká máa bí egúnà pé wẹsẹ̀ bíi táyà mọ́tò wẹsẹ̀ bíi ẹsẹ̀ ẹlẹ́dẹ̀ sẹ́ríà ká fún làánà tẹ kúfẹ́ sépèlé báyé rẹ̀ ó dàbí ayé ẹlẹ́dẹ̀ ní sẹ́ríà ká fún un ìtẹ́ ẹ bá fi bú yẹn àti ebú tẹ́ ẹ bú un sẹ́ríà gbà pé ibi táyé rẹ̀ ó padà jásínú ni ó fi jásí pé ebú ń padà bọ̀ wábẹ́ lábẹ́ sẹ̀ríà àrèpé ni ìkẹka ká máa kàyẹ̀lẹ́kà pé wojú ẹ̀ wẹnu ẹ̀ wetí ẹ̀ àrèpé ni káwá dídí ìjòkó káwá sépèlé yẹn àrèpé ni inú tá a gbọdọ̀ fi ṣàwàdà ni inú tá a gbọdọ̀ fi ṣeré ni kí làwọn ń pè ní làánà lábẹ́ sẹ̀ríà Ọlọ́run kọ́dà bẹ́ẹ̀ yẹn ń lọ nísìnyí bá kọjá ń bọ́ sọ́ọ̀bù ọlọ́run àwọn méjì tẹ́ ń sáwàdà yẹn gbọ́ tí wọ́n lànà ara wọn bẹ́ẹ̀ àwọn tẹ́ ń ọ̀rẹ́ méjì wọ́n lànà ara wọn kí là ń pè lànà lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run sẹ́ni tí ń jẹ́ lànà gbólóhùn àlànà lóde lárúbáwá àti ṣẹ̀ríà àgbọ́yé ń bẹ òun ní al-ib'adu min rahmatillah aw at-tardi wal-ib'adu min al-khayri kullihi wa khasatan rahmatillah sẹ́ni tá a bá búyàn aba sépèlé yàn aba sọ̀rọ̀ tí ọ̀dà sí yàn ntí sẹ̀rí agbàdérò pẹ̀lú ẹ̀ ni pé ọlọ́run o tẹ́ni yìí bá wà nù kẹ́ bá yọkó bẹ́ẹ̀ tí ọba ti wá sínú kẹ́ rẹ bá ń gbé jìnnà méjì ojú kankan rẹ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kẹ́ni yẹn máa rí láyé àti láyé kìámà níjẹ́ lànà àánú ọlọ́run ò ní rí ìkẹ́ ọlọ́run ò ní rí táyé ò ní rí tàlìkíámọ̀ ò ní rí kọ́dà àwọn ajá máa sọ̀rọ̀ pé ọ̀bẹ ẹ̀pọ̀n abá rẹ sẹ́ẹ̀rí bó ti wí ní ti ń wí ni pé ìgbésí ayé bàbá rẹ ò ní dá láyé ìgbésí ayé bàbá rẹ ò ní dá lọ́run ìyálà yá ẹ̀ bí ẹ bá sọ bẹ́ẹ̀ ní ti yẹn ń wí pé ìyá rẹ kò ní dá fún láyé ìyá sẹ́yìn pé èébú ni ìyálà yá ẹ̀ èébú ni bàbá ẹ̀ sẹ́yìn pé Yorùbá ọ̀ka sí pé ní ti Yorùbá kà sí ni ó bu ni wọn ni àpò ó ń bu ẹni kò sí pé fún ẹ náà ó bú ìyá ọdẹ bú abẹ kò sí pé fún ẹ náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ìpè ní o ìtumọ̀ ẹni pé ìyá rẹ ò ní wà lìjẹ́ náà torí pé tá a bá ń sọ pé rámọ̀ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run nínú ṣẹ̀ríà àlìjẹ́ náà ní ń jẹ́ kẹ́ Ọlọ́run kí lè rí lórí ẹ̀ Ànábì wa Muhammad nígbà tí ń bá wọn sàhábà sọ̀rọ̀ ó ní ma min ahadikum yadkhulul jannata illa bi rahmatillahi ta'ala kò sí kanú yín tí ó wọ àlìjánná àfi pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìkẹ́ Ọlọ́run qila ya Rasulallah àwọn sàbí wa béèrè pé wòye sí Ọlọ́run wala anta ya Rasulallah ìwọ náà ńkọ́ ó lè wọ àlìjánná pẹ̀lú kankan pẹ̀lú ìkẹ́ Ọlọ́run qal Ànábì ní wala ana èmi náà lè wọ àlìjánná pẹ̀lú ìkẹ́ Ọlọ́run illa an yatagammadani Allahu bi rahmatihi àfi tọ́lọ́wọ́n bá tọ́ bá fi àánú rẹ̀ lépa bá mi nìkan lèmi ní o tó wà lìjẹ́nà ẹ wà dísì wọn Ànábì ní illa an yatagammadani Allahu bi rahmatihi nínú riwaya kan bi rahmatin minhu àfi tọ́ bá wọ lọ́hùn tó mú àánú rẹ̀ lépa bá mi nìkan ní tó wà lìjẹ́nà bẹ́ẹ̀ bá wá ṣépè fún yàn àbọ̀ bá bú yàn ìtumọ̀ ẹ̀ ni pé ráàmù ọlọ́run bá ń gbé jìnnà sí ọ yìí tá a ti ń pè ní ráàmù ní ìkẹ́ ọlọ́run yìí tá a ń pè ní ìkẹ́ ọlọ́run tá a gbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní kí ni jẹ̀mọ́ tó o bá búyàn ìtumọ̀ ẹ̀ ní pé kò ní ra Jánnà bó o ṣe pèlè yàn ìtumọ̀ ẹ̀ ní pé kò ní ra Jánnà ìdájọ́ tó kúnná jù lórí làánà. àwọn àfáà mi tún pé ń tá ń pè ní làánà tá a bá fi lè làánà yàn
ìtumọ̀ ẹni pé gbogbo rẹ̀ kankan ò ní tọ́ sí orí ayé ò ní tọ́ sí orí àlìkíyàmà ò ní tọ́ sí àtòrí ayé àtòrí àlìkíyàmà èwo ló yẹ kó má tọ́ sí wa ń bẹ kí ló dé tá a máa là níyàn ìtumọ̀ làánà mọ́sọ̀n sẹ́rí gbólóhùn tíṣẹ̀rí àká kún pé eléyìí ṣe làánà ọ́ làánà èèyàn nǹkan mẹ́ta ni o àkọ́kọ́ ń bẹ ní kéèyàn sọ gbólóhùn làánà gangan kọ́ gbà lérò pé káyé ẹni wọ́n bàjẹ́ tàbí kọ́ gbà lérò pé kọ́mọ́ wà lìjẹ́ náà èyíkéyìí tó lè wù kọ́ gbà lérò nu méjèèjì làánà náà láti kíni lápè ó di mí ni àmọ́ gbólóhùn làánà ni ó lò àbí ilhan àbí yẹlhanu àbí alhanakallá ìyọba rí olónú gbogbo ẹ tí ó máa túmọ̀ pé àtòrí ayé o àtòrí àlìkíyàmà kọ́mọ́dé kan nínú odimeni èyí ò ń sì pọ̀ tẹpẹtẹ náà alukurani la'ana Allahu alladhina kafaru ala lisani Dawuda wa Isa ibn Maryama dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'aluhu kini tuma ayan la'ana Allahu alladhina kafaru Ọlọ́run Ọba ó ṣépè láwọn tó ṣe kèfèrí ala lisani Dawuda lérí ahọ́n Dawuda wa Isa ibn Maryama àti lérí ahọ́n Isa ọmọ Maryama dhalika bima asaw torí pa àwọn yẹn ṣẹ̀ lọ́hùn wa kanu ya'tadun wọ́n kọjá àlà sema pé Ọlọ́run ṣépè lérí ahọ́n Dawuda ó ṣe lérí ahọ́n Isa ọmọ Maryama sema pa àwọn àjọ wọn ni wọ́n ṣépè lé inú àwọn àjọ wọn olówó wà ń bẹ o ọlọ́lá wà ń bẹ o abiyi wà ń bẹ o alápọ̀nlé wà ń bẹ o ìtumọ̀ ẹ̀ ni pé èpè tí wọ́n ṣẹlẹ̀ wọn ni pé al-bu'du an rahmatillahi yawm al-qiyamah tọ́ba dijọ́ al-qiyamah wọn ò ní wà al-janna ìtumọ̀ eléyìí nù ni kì í ṣe pé wọn ò ní rí ṣe láyé wọn ò ní ṣe gbólóhùn lánàá yẹn yóò máa túmọ̀ pé kéèyàn má rí kí Ọlọ́run jọ́ al-qiyamah kọ́ mọ́ wà al-janna gẹ́gẹ́ bí ti ń túmọ̀ àtàyé náà tá a ti yanjú ẹ̀ kọjá sẹ́ni gbólóhùn lánàá lẹ́ẹ̀kejì tabali yẹn ń ṣe làánà ó lè má túmọ̀ pé ń báyé rẹ̀ jẹ́ ń pé kọ́ mọ́ra dìjẹ́ náà o tí ó máa túmọ̀ pé ń ka lẹ́ka kéèyàn máa kàyà lẹ́ka sẹ́mọ́tà ń pè lẹ́ka ojú ẹ̀ wòmú ẹ̀ wẹnu ẹ̀ ẹsẹ̀ palaba lábẹ́ sẹ̀ríà làánà ni o làánà ni o ojú ẹ̀ fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí mọ́sá gàmbari òrìbó ti fẹ́ yín pín bẹ́ẹ̀ ti ń pe mọ́ṣí. asi wita wi ọsẹsẹ gbọrọgbọrọ yóò máa sọ̀rọ̀ yóò máa ranjú gbogbo eléyìí ńlá bẹ sẹríà èébú sẹmu bí yorùbá ń pèlè èébú sẹríà ọmọ ní èpè sẹríà kakú ntí ó jẹ ẹmọ bẹ́ẹ̀ ní yorùbá máa sọ̀rọ̀ nínú ẹsìn yìí ọmọ mẹ́rin wa anabi wa Muhammad alisi mo fẹ́ mú wáyé ẹlẹ onu Bukhari nbẹnbẹ nbẹnu Muslim náà anabi ní. Inna min akbar al-kaba'ir nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó lágbára jù ayẹlẹ anarọjulu walidayhi òun ni kéèyàn máa làánà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ Ànábì lẹ́ṣẹ̀ tó lágbára jù nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun ni kéèyàn máa làánà bàbá rẹ̀ kó máa làánà ìyá rẹ̀ àwọn sábẹ́ wa ni ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run wa kayfa yẹlẹ anarọjulu walidayhi bóun ni ó ṣe rọrùn fún yàn kọ́ máa lànà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ anabi ni kọ́ọ̀l anabi wà fún wa lẹ́sìn pé yẹsùbù rọ́jùlù àbà rọ́jùlì kí ọkùnrin kan máa bú bàbá ẹlòmíì kọ́kùnrin kan máa bú bàbá ẹlòmíì fọ́ yẹsùbà àbáwò kẹ́ni yẹn náà wà bú bàbá rẹ̀ padà àwọn yẹsùbà ummahu kó tún bú yẹ ẹlòmíì fọ́ yẹsùbà ummahu kóun náà bú yà rẹ̀ padà sẹ́gbàtà níbi fẹ́ sọ̀rọ̀ yẹn ọlẹ́ nìkan ò gbọ́dọ̀ máa làánà bàbá rẹ̀ àti àwọn sábẹ́ bẹ̀rẹ̀ pé ya Rasulullah bóò ló ṣe rọrùn fẹ́yàn kọ́ làánà bàbá rẹ̀ kọ́ máa làánà ìyá rẹ̀ Ànábì ló rọrùn ẹni tó bá ti lè bú bàbá ẹnìkan tí a bá bú bàbá rẹ̀ ó làánà bàbá rẹ̀ nu ẹni tó bá bú yẹ ẹnìkan tí a bá bú yà tiẹ̀ náà ó làánà. kí ẹ sọ fún yàn pé orí bàbá ẹ lánàá ṣe ló ń wa mọ́tò bí afọ́jú àbábẹ́ yẹn máa ti dàgbà ọlọ́sọ fún kọ́ lọ́gba dírẹ́fà wọn ló sọ fún ọ pé tèmi tọ́pẹ́ bàbá àjẹtí ọ̀rọ̀ kọ́ gbọ̀ǹkọ́ ṣe é ma pé ntọ́fà tó fi bú bàbá rẹ̀
òun náà bú bàbá lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run àwọn méjì lànà bàbá ara wọn wọ́n sì pẹ̀lú bàbá ara wọn wọ́n lànà bàbá ara wọn sẹ́ẹ̀ máa kọ́ yàtọ̀ sí pé kọ́lọ̀ ń gbìyànjú jìnnà sí ìkẹ́ ọlọ́run ó sì kẹ́ ayé ni ó sì kẹ́ eléyìí èébú ni bí yẹn bá ń bẹ èébú ní Islam lànà ni lóbi jẹ́ sípò ọ̀pọ̀lọpọ̀ ya ni máa bú ọmọ rẹ̀ ńlànà ọmọ rẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ àbá ni máa bú ọmọ ẹ̀ ńlànà ọmọ rẹ̀ ni o inú tíṣẹ̀rí àsọ̀ra fún tó lágbára jù láyé lànà jẹ́ kan lànà yìí la sọ pé tó pín sí kejì yìí ìpín ẹlẹ́kẹta tí ń jẹ́ lànà òun wá lè pè lábẹ́ ṣẹ̀ríà ọmọ ní èpè ṣẹ̀ríà pín àdúà sí méjì wọ́n ní àdúàwù làwù wà dùàwù àlẹ́yìí àdúàwù làwù ọ̀sàdúà fún àdúàwù àlẹ́yìí ọ̀sàdúà lé lérí sẹ́ni sàdúà lé lérí òun ni Yorùbá ń pè ló sépèlé ara àrùn kan nínú làánà ni àdúàwù àlẹ́yìí ara àrùn làánà kan ni làánà pín sí mẹ́ta làánà ká borí ayé jẹ́ fún àtàlìkè àmọ́ odi méní làánà ká máa bẹ́ẹ̀ bú odi mélòó làánà kẹta wá ní ká dìdì tẹ́ èpè fún odi mẹ́ta ṣẹ̀ríà mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ̀ríà ń pè làánà kílẹ̀ rí lórí ẹlẹ́kẹta yẹn àdìsí tá a fà wà àbúrò yẹn la gbà wá nígbà tí wàhálà pọ̀ gan-an táwọn ẹlẹ́bọ Mákà tí wọ́n ń fìtínà nẹ́bì gan-an àwọn sàhábà wà lọ́ọ́ bá nẹ́bì wọ́n wá ní ya Rasulallah eré òjíṣẹ́ ọlọ́run ud'u ala al-mushrikin ṣe dùá lérí àwọn ẹlẹ́bọ ṣe pé dùá ni wọ́n lò wọ́n ní ud'u ala al-mushrikin ṣe dùá lórí àwọn ẹlẹ́bọ kí lóò ànábì wí ànábì fún wọn lésì pé inni lam ub'ath la'ana wọn ò gbé mi dìde kí n máa ṣépè sẹ́ni pé dùn àwọn àlẹ́ yìí nísìn ńgbà tá a níbi fẹ́ fèsì padà gbólóhùn ló fi fèsì gbólóhùn làánà ló fi fèsì kò sọ pé òun ò gbé mi lé kí n máa ṣe dùn àwọn àlà nẹ́ẹ̀sì ó ní làmú ubọ́ làánà wọn ò gbé mi dìde kí n máa ṣe làánà a máa jásí pé ìṣépèlé yẹn ìmọ̀ sàdúrà lẹ́yìn lẹ́yìn náà kí lóun náà máa jẹ́ làánà ni tó fi ní làmú ubọ́ àti làánà wọn ò gbé mi dìde kí n jẹ́ ni tí wọ́n máa ṣe làánà wà innama bu'istu rahmatan wọ́n gbé mi dìde kí n máa jẹ́ àánú fáwọn èèyàn ni kí n máa jẹ́ àánú fáwọn èèyàn ni èyí ló fi yé wa pé àdùáwù alal ghayr ká máa ṣàdúà léyìn lérí ìran lánà kan ní òun náà lánà nísìn mẹ́ta ló pín sí lánà tí ń túmọ̀ pé kọ́lọ́ ò gbìyàn jì síkẹ́ bóyá kẹ́ ayé bóyá kẹ́ lánà kan nu èébú gangan ká máa kẹ̀ka pé wojú ẹ̀ womú ẹ̀ elétí yíya alágbọ̀ya èyí tí máa sábà pọ̀ lẹ́nu àwọn obìnrin èébú ẹnu àwọn obìnrin ló ti pọ̀ jù ọkùnrin tí ò ní sẹ́nà ṣe o àbọ̀kùn tí ìlàkà èrè ò tó nǹkan òun náà máa bẹ ebú yóò máa kẹ̀ka èébú ẹ̀ka làánà ni làánà ẹlẹ́kẹta òun ni ká wá ṣàdúà léèyàn lórí ó yàtọ̀ sí ká ṣàdúà fún yàn ìṣàdúà fún yàn à ń bẹ lọ́hùn oore fún un ìṣàdúà lélẹ́rí à ń bẹ lọ́hùn aburú lélẹ́rí nù ni èyí òun náà yìí náà làánà kan ni tá a bá ń sọ pé làánà gbogbo ẹ̀ kíkpé o ìntàfẹ́sọ̀ yìí tá a bá ti wá ń dákọ̀ làánà nínú tọ́pìkì tá a rán lọ́wọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe kíni là ń gbà lérò à ń gbà wọ́tò ń bẹ ebú lérò à ń gbà ìwọ́tọ̀ ọ̀fẹ́ káyé yìí ọ̀dà kálíkì àmọ́ yìí ọ̀dà à ń gbà ó lérò ìwọ́tọ̀ wa ń fẹnu ṣàdúà léèyàn lórí èyí tí Yorùbá ń pè ní èpè à ń gbà wọ́n náà lérò sẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe nǹkan rí làánà yìí ṣe nǹkan rí kì í dẹ̀ ṣe tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe lẹ́yìn ìgbà tá a sọ làánà tán tá a júwe ẹ̀ tán tá a wá sọ yìí tó pín sí tán kí n wá tó wọnú kí n tó máa ṣàlàyé ọ̀rọ̀ lọ ìyẹnjú tọ́pìkì tí ó máa jẹ́ kẹta sẹ́rí làánà yẹn ó ní ewu gan ewu pọ̀ mbẹ́ òun ṣépè fún yẹn dàrẹ́kì ni òun bú léèbú ni ewu pọ̀ mbẹ́ ń sọ díẹ̀ bóyá kí n sọ kókó méje ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ń sọ méje péré nínú ewu tí làánà nínú Islam sẹ́rẹ̀ ń tí bá máa ṣe làánà kí ni ń ṣe ni làánà kejì ni làánà aláwọ̀ kọ́ ni kọ́ máa pé kọ́lọ̀ ń gbìyànjú jẹ́ ṣe kí ni làánà kejì èébú kí ni làánà kẹta
ẹ sépèlé yẹn sórí kí yìí tó bá ń sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta kódà kọjá fa kódà kọjá wùlé Ọlọ́run tí ń fún sánmà kódà kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbàyẹ kọ́ ọmọ yọ zaka ń padà bọ̀ wá yanjú àwọn tó lẹ́tọ̀ọ́ sí lánàá o sẹ́ni kọ́ ọmọ sọ́lẹ̀ kan àmọ́ àwọn tí wọ́n máa ń sọ fún àwọn tí ò ní ẹ̀tọ́ sí àwọn kan dìsáfù ẹ̀ lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run tẹ̀sí fún wọn àbí ní ọwọ́n sá musa abẹ́ kan tí a fẹ́ pa tí wọ́n ń gá rẹ̀ ẹran rẹ̀ òun náà ní ẹ fún mi lómi kí ọ̀yàn nẹ́fìlà tán ó ní kí búládà wọn níbẹ̀ rí ó sì ṣe báyìí ń pè Allahumma asim adada Ọlọ́run bá máàkì wọn lọ́kọ̀ọ̀kan wàkìtó lè wọn bá dada wọ́n bá ń pa wọn tẹ̀léra wọn wala tughadiri minhum wọ́n yọ̀ǹdẹ̀ nìkan ní àárín wọn kí ló ṣe wọn nísìnyí àwọn yẹn dìsáfù wà lè dísà abẹ́ kan kó serú ẹ̀ tẹ́ni tó ṣe fún òṣè kínní ìgbà tí n bá ń sọ àwọn eré parípa èpè fi lọ́lẹ̀ Usmanu ṣépè láwọn kan ó sì lérí pa tẹ́ni wọ́n mọ̀ pé èpè Usmanu ní ń já ń padà bọ̀ wá bẹ̀ àmọ́ àwọn wòlá ṣépèlé ẹni bá ṣàbòsí àṣépèlé ni ìwà ń padà bọ̀ wá bẹ̀ amẹ́ni tí ó dìsáfù èpè tẹ́ẹ̀kan fi ń bá sáwádà lágbájá sórí ẹ̀ ò pé ni dákun fi mí lẹ́jọ́ sẹ́yìn fáwọn yẹn ń sáwádà bẹ́ẹ̀ ó gbádùn ni gbàgbé ẹ̀ kí ni wọ́n ń ṣe onísìn ń sáwádà omi ò ní ọsàn lórí gan o kí ni ń ṣe onísìn àwàdà ni àbáwàdà kọ́ ni gbogbo irú eléyìí ń tí ń bá ń jáde lẹ́nu èèyàn kí ni rìsọ́ọ̀tì ẹ̀ ẹni tó ń sọ fún gan ọ̀ká kún ìwọ tó ń sọ náà ó rí lọ́rọ̀ gidi rìsọ́ọ̀tì tí ó wà níbẹ̀ fún aburú méje ni lára àwàdà tó ń ṣe òun ẹlòmíín fi ń bọ́ mẹ́sà wàdà ẹlòmíín fi ń báyàwó ẹ̀sà wàdà ìyá mi nulẹ̀ yóò ní yóò máa kọ́ mẹ́ ní elétí yíya yóò wà ní ọmọ fún àpò mami lẹ́mi lẹ́mbá yóò wà ní à lẹ́yìn mọ̀ pé sídìlà máa ń pèsè ìdáhùn òun létí yíya sórí tó ń wí rìsọ́ọ̀tì méje ni fún ọ sọ́ọ̀tì méje ni kí èyí fi èpè kì í fi ṣàwàdà èébú èyí fi ṣàwàdà àtẹ̀ébú àtẹ̀pè kò sí ìfẹ́ fi ṣàwàdà mbẹ tó o máa ń fi ṣàwàdà aburú méje ni ó ti bẹ̀ jáde fún ọ àkọ́kọ́ aburú tó bá ti jọ alikiyama opportunity wà kí ló opportunity tó wà ní jọ alikiyama sẹ́mi pọ̀pọ̀lọpọ̀ wọ̀ ná anabi wa Muhammad òun là kọ́kọ́ ẹni tí ọkọ̀ sí pẹ̀ ní jọ alikiyama tó bá sì pẹ̀ tán ọlọ́run ní káwọn anabi ọlọ́run máa sì pẹ̀ báwọn anabi ọlọ́run bá sì pẹ̀ tán ọlọ́run wà ní ọ̀yá ẹ̀yin mùmíní gidi ọyẹ máa sì pẹ̀ àwọn tẹ́ bá máa rí nu ná sẹ́ẹ̀rí lásìkò wọn ti dọ̀mọ ná síná kí wọn tó dà wọn síná anabi ó sì pẹ̀ àwọn kan káwọn èèyàn kan tó lọ ná àwọn anabi yóò kó sì pẹ̀ àwọn kan lẹ́yìn sì pẹ̀ àwọn anabi ọlọ́run yẹn àwọn èèyàn máa lọ ná wọ́n wá wọnú ná báyìí iná máa mú ẹsẹ̀ wọn yóò máa wá jóbọ̀ wá sókè àwọn múmi ni wọn máa wo àwọn tí wọn mọ̀ rí ní lágbájáre làkàṣègbèrè dóòlàrè ọlọ́wọ́n wà ní ẹ mà wọ́n rí wọ́n làwọn mà wọ́n rí ọlọ́wọ́n ní ọyẹ ẹ̀sìn pé wọ́n kí n dà wọ́n lẹ̀. ẹ lọ wo àdìsí anabi wa Muhammad tí n bẹ́ẹ̀ ní Sahih Bukhari àdìsí yẹn kún gan ẹ jẹ́ mo fẹ́ ló ń bẹ̀ anabi ní alladhina fin nar àwọn tí wọn bẹ́ẹ̀ nu náà yakulun wọ́n máa sọ pé Rabbana ọlọ́wọ́n ọba wa o àwọn tí wọ́n ta wọ́n mọ àwọn tí wọn bẹ́ẹ̀ nu náà wọ́n máa pẹ́ Rabbana ọlọ́wọ́n bá wà o kánú yasumuna máàna lágbájáre làkàṣègbèrè dóòlàrè kánú yasumuna máàna àwọn jọ gbàwẹ̀ ní wa yusalluna máàna àwọn jọ kírun ní wa yahujjuna máàna àwọn jọ sáájì ní fa yuqalu lahum ọlọ́wọ́n wa sọ fún wa pé akhariju man araftum ẹ̀yin àwọn tẹ́ mọ̀ wọn lọ́ọ́ kó wọn jáde sẹ́mi pa àwọn mùmínì yẹn sì pé àwọn tí wọ́n mọ̀ yẹn ọlọ́wọ́n ni ọ̀ya àwọn tẹ́ mọ̀ yẹn ẹ lọ́ọ́ kó wọn jáde fatuhura musuwaruhum ala nar ọlọ́wọ́ wa ni ọ̀ya ẹ má jẹ́ kí fọ́tò ti di ara ẹran wọn ibi ẹsẹ̀ tó mú yẹn náà ni kó ṣe kíni kọ́ dadu fayakadujuna khalqan kathira ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀wá ti fi opportunity yẹn kó nu ná ọlọ́wọ́ tún wọn lẹ́nu ná qad akadati naru ila nisfi saqayhi wa ila rukibatayhi ọ̀pọ̀lọpọ̀ wọn jọ náà iná ò ti mú wọn débi ìlàjì ojúgun ọwọ́ akọ́jù iná mẹ́lòmíì débi ekún ọlọ́wọ́ wa ni ọ̀ya kí wọ́n kó nu náà kí wọ́n máa lọ àlìjánnà sẹ mọ káwọn múmi ní kan ní oṣù sẹ́yìn jọ yẹn tí ọmọ sọ pé mọmọ lágbájá mọmọ tọlọ́wọ́n ní sọ ọmọ jẹ ọmọ sẹkìn ẹni tí ibè bu kó kinu jù bẹ́ẹ̀ lọ kó wọn ní yọ̀ǹda fún kó sì pẹ̀njọ náà
wọ́n ní kí ló dé wọ́n ní àṣebí wọ́n lọ́ máa bí ebúngbà tó wà láyé àwọn èébú ló fi ń ṣàwàdà òun náà máa wò pé lágbájá òkírun tó mi làkàlẹ́gbẹ̀ onímọ̀yìn tó mi wọ́n fọlọ́pọ̀ tó ní ti kó sì pé yẹn ní tí ò ní jẹ́ kí wọ́n rí pẹ̀sẹ̀ ń jọ àlìkìyàmà ọ̀ máa bẹ ebú ó sì máa ṣe kíni ọ̀ máa ṣe pé ṣé èyí wò tó kọ mẹ́nu ẹ̀ dání ó tó ní tó fi mẹ́nu dání bí èpè ó sì tó ní tó fi mẹ́nu dání níbi ebú àtẹ̀ébú àtẹ̀pè ṣẹ̀rí àpè méjèèjì ní làánà délé ìjọba ẹni tí bá máa ń làánà èèyàn bóyá ń làánà ẹ̀ pẹ̀lú pé ń ṣépè ni bóyá ń làánà rẹ̀ pẹ̀lú pé ń bẹ ebú ni kọ́dà fún àmì ọ̀bọ̀n bí ebú yóò máa bẹ ebú ni ẹ bá tún wá lọ pé ó ń bẹ ebú ni yóò ní kíni ṣé bọ́lá náà ń bẹ ebú ọlọ́ọ̀ ní hamazin mashain binamim manahin lilkhayr mọ́tẹ́dínà bọ́ ọba rí yín wọ̀ ọ̀rá dìsí dáwì ni ó yẹ kó ọ̀rá dìsí yìí náà má yìí torí wọn ó sì yẹ kó wádìí pé gbòò làwọn sàábé ṣe làánà kí wo tó bẹ̀rẹ̀ làánà tọ̀dọ̀ tiẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ṣe kókó ọ̀pọ̀lọpọ̀ ní jìn sínú ọ̀fìn tí ń sọ yìí tí ò ní fúnra mi kó ń jì síbẹ̀. àkọ́kọ́ ewu tó ní fún ọ aburú tí ó sì ọ tọ́ba di ju àlùkìyàmà ọ̀rọ̀ àwọn tó yẹ kó béèlì torí làánà tó ṣe onílé ṣégini onílé béèlì wọn kí lè rí lórí ẹ̀ anabi wa Muhammad nínú àdìsí tí a fa wa Abu Darda àgbà wa àdìsí yìí ọlọ́láfíà lọ́wọ́ nùsọ̀ yóò Muslim ọba ń bẹ̀ anabi ní la yakunu la'anuna shufa'aha wala shu'adaha yawm al-qiyamah anabi ní la yakunu la'anuna àwọn tí wọ́n máa bèébú tí wọ́n máa ṣépè àwọn tí wọ́n bèébú tí wọ́n máa ṣépè láyé wọn ò ní jẹ́ni tí ó sì pé àwọn èèyàn jọ al-qiyamah ọlọ́njẹ́ alẹ́ sì pé àwọn èèyàn o má fẹ́ ẹnu rẹ bàtà àwọn tó sì pè yẹ o àtiwọ́tọ̀ ọjọ́kùnrin àtiwọ́tọ̀ ojómi ẹnu rẹ má fi ahọ́n rẹ má fi bàtà àwọn tó ṣe kíni tó sì pè fún jẹ́ o lè rí bàbá rẹ ń bẹ ò ní lè gbà mọ́ o ìyá rẹ lè máa jóná tí ó fẹ́ lọ opportunity rẹ ò ní lè gbà mọ́ o kí ni oníjó rí gbà o ti fa wọn bẹ gbúngbàtọ̀ wà ní o sì ti fa hàn ṣépè ara wàhálà hàn nù ni mo fi ní ogun wàhálà la hàn dálẹ̀ èkejì láràn yìí àbí mélòó mo pè mẹ́rẹ̀ Ramadan èkejì ní nù wàhálà tá hàn dálẹ̀ ẹni báyìí pa hàn tiẹ̀ kò ṣe gíbà tí n bá ń ṣe làánà sílẹ̀ yìí ní òbúrú ju gíbà lọ. ó di mẹ́ni mélòó mo jẹ́ méje kí mo gbé ẹ jẹ́ n fi kejì kún ẹlẹ́ẹ̀kejì hẹ̀rìmánu ṣahada kí là ń pè ní ṣahada ìjẹ́rìí ẹni tí bá máa bèbú ti ṣépè wọ́n sì ìjẹ́rìí lé wọ̀ fún kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ó lè má yé yín ń ṣàlàyé Al-Imamu Nawawi rahimahullahu rahmatan wasi'a nígbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí àdìsí ẹ̀ka tí mo mú àná làdìsí tí wọ́n lò Annabi ní la yakunu la'anuna shufa'aha shu'adaha yawm al-qiyamah Annabi láwọn tí wọ́n bèèbú tí wọ́n ṣépè wọn ò ní jẹ́ni tí ó sì pé njọ́ al-qiyamah bẹ́ẹ̀ sì ni wọn ò ní jẹ́ni tí ó jẹ́rìí njọ́ al-qiyamah Imamu Nawawi wá ní ìjẹ́rìí tí wọ́n ń wí ń bẹ̀rù mẹ́ta ni ẹni tí bá máa ṣépè tí bèèbú kò ní lọ́pọ̀túnìtì kankan nù mẹ́tẹ̀ẹ̀ta kí ni ìjẹ́rìí àkọ́kọ́ sẹ́ẹ̀mà pé ìjẹ́rìí àkọ́kọ́ mo fẹ́ sọ yìí o tọ́ba al-qiyamah òru kí mo yóò ṣe jama ọlọ́mọ yìí òru mọ́ wa bó ti ro tóun yóò rọrùn fáwọn kan ọlọ́run yóò rọrùn fáwa àwọn anabi ọlọ́run gan wọ wàhálà ọlọ́run ti sọ̀kalẹ̀ fún wọn kó wọn sí wàhálà ọlọ́run ní wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin kí ni tuma ayà wọn wala nas'alanna alladhina ursila ilayhim àwọn ọlọ́run á pè àwọn tá a ránṣẹ́ sí púpẹ́sẹ́ ni tá a ránṣẹ́ yín sójíṣẹ́ o àwọn àjọ anabi kankan ọlọ́run máa pè é kọ́tọ̀ ẹ̀yin yọnu àdà àwárí sẹ́nu àjíṣẹ́ wọ́n kọ́ kọ́nfàmù náà kọ́lọ́wọ́ tó bínú àpèsè òjíṣẹ́ tí a bá ní inú òjíṣẹ́ wàhálà bá nú wa sọ́nà ọmọ ogun ẹni kó tó kó wọn sí wàhálà ṣé wàá mọ̀ pé tọ́lọ́n bá bi àwọn èèyàn léèrè níjọ́ àlùkìyà àmọ̀ pé tẹ̀ sáà nẹ́bí yín jíṣẹ́ fún yín ṣé ẹ̀ mọ̀ pé àwọn àkànní ó jẹ́ èèyàn pàtàkì tí gbogbo èèyàn náà kí ó lè fọ́lọ́ lésì àbọ̀lọ́wọ̀ kọjá tó yóò kú lésì àwọn àkànní ó jẹ́ èèyàn pàtàkì níjọ́ náà tí wọ́n sọ fọ́lọ́ pé ọlọ́run èmi sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ yìí náà àjíṣẹ́ o ajẹ́rìí ẹ̀ kò jíṣẹ́ ṣé ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ náà wọ́n jẹ́ èèyàn pàtàkì
ẹni tí bá ṣépè ò ní wọnú wọn ẹni tí bèbú ò ní wọnú wọn kò ní lè jẹ́rìí ànábì rẹ̀ tí wọ́n bá ń bí yọ dákẹ́ ni ẹni bá sì dákẹ́ ń jọ òun ní sẹ̀rí àti ọgbà ìtumọ̀ ẹni pé àwọn ẹni eré ni ó sọ̀rọ̀ àwọn ẹni bú ò ní ṣe kíni ẹni tí ó bá ti lè sọ̀rọ̀ ń jọ òun ìtumọ̀ ẹni pé ẹni kíni ànábì wa lẹni tí bá ṣépè láyé tí bèbú láyé ara àwọn tí ò ní sọ̀rọ̀ ni ó wà níjọ́ àlùkìyámà ó di méní nínú tá à ń pè ní ṣuhada ẹlẹ́rìí kejì tẹni tí bá ń ṣépè òní lọ́pọ̀tọ́nìtì rẹ̀ torí pé ń ṣépè yìí ń bèbú ọ̀pọ̀tọ́nìtì kejì yìí náà ò ní kàn án kí lọ́pọ̀tọ́nìtì kejì nínú ẹ̀rí jíjẹ́ òun ni pé sẹ́mà pé tá a bá ń rojọ́ lọ lábẹ́ sẹ̀rí ọlọ́run kọ́lá ká lọ kóòtù sẹ̀ríà wọ́n ní ká lọ pẹ̀lẹ́rì wa abẹ́ẹ̀kọ́ wọ́n wà ní lágbájá ní ọ̀jẹ̀rì sẹ́mà pé nísìnyí ọlọ́mọdé wa o mùsùlùmí tó níyàwó ńlé mùsùlùmí lóbìnrin tó lọ́kọ káwá gbọ́ kí wọ́n ṣe sìná sẹ́mà pé níta máa wá kí ẹlẹ́rìí mélòó ni ẹlẹ́rìí mẹ́rin ó jẹ́ di pé nǹkan bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ abẹ́yàwó lọ́dọ̀ ara wa èmi tí mo fẹ́ yàyàn lówó ìmọ̀ ẹlẹ́rìí wa ẹni tí ó yàwó ní ó ṣe kíni ẹlẹ́rìí tí ó jẹ́ ẹlẹ́rìí tèmi ní ó ṣe kíni abẹ́ ṣètò abẹ́ pín nǹkan láàrin lágbájá àti lágbájá wa nítọ̀ ẹ lọ káwọn èèyàn wá kí wọ́n wá ṣe ẹlẹ́rìí sẹ́rí gbogbo àwọn èrí tà ń wí láyé yìí lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ẹni tí bá ṣépè tí bèbú kò gbọdọ̀ sẹ́lẹ̀rì hù tí wọ́n bá lọ mú wa ní ẹ lọ mú wa ìmáàmù mọ́sálásí ìmáàmù tí má bèbú ó jẹ́ ìmáàmù ní kọ̀lẹ́tọ̀ kọ́ sẹ́lẹ̀rì kí ló dé anábìlẹ̀ lè bú àtẹlẹ́ pé kì í jẹ́rìí òbódi méjì àbí òjì méjì kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbàwẹ̀ kọ́ ọmọ yọ sàká kọ́ ọmọ lọ́mọ́ra kọ́ ọmọ lọ́mọ́ká kí wọ́n wá níṣẹ́lẹ̀ akọ̀ǹdẹ́mù ẹ kó lè jẹ́ yéèyàn ìjẹ́ kí ló dé wọ́n ní máa bèbú ìsì máa ṣe pé ọ̀dọ̀wọ́ rẹ o ìjẹ́rìí di mélòó lábẹ́ ìjẹ́rìí yẹn lọ́rọ̀ tí Ìmáàmù wa Nawawi sọ ẹlẹ́ẹ̀kẹta ẹni tí bá máa bèbú tí máa ṣe pé sẹ́mi pé ọlọ́njẹ́ ajẹ́ ni ire o ọlọ́njẹ́ ajẹ́ ni ire o as-sabiquna as-sabiquna ulaika al-muqarrabun àwọn ẹni ire ti lọ àdí bá wọn mọ́ àwọn sábẹ́ Ànábì wa Muhammad ọ̀rọ̀ tá a fẹ́ sọ yẹn ní lè ṣe òsì mọ́ ẹni wá lè ṣe kò sí ládùúgbò wa yìí wọ́n kéré bí ìgbà tí ọ̀fẹ́ sí lọ́dọ̀ tiwa yìí ni ó kéré jọjọ ẹni tí ọmọ abẹ lọ́hùn pé ọlọ́run o níjọ́ tí ìbá kú jẹ́ wọ́n pa mí sójú ọ̀nà rẹ̀ ọwọ́ àmọ́ àwọn ilé kú bá a ti jòkó náà tafsiri yìí nísì tí bọ́ǹbù bá ti kéré ìmáàmù ọwọ́ náà bìjọ́ gbà kálukú náà wà bìjọ́ gbà kọ́dà ẹlòmíì ò tún débi mọ́ yóò ní a nítọ́sẹ̀lẹ̀ ń jẹ́ òní káyà máa ṣe lọ́nà ládùúgbò wa ni o lẹ́yìn tá a sì ń wí nísìn táwọn kẹfẹ́ ní kan bá ń bọ̀ ajá bíbà yìí ọ̀pọ̀lọpọ̀ láàrin rí lọ́sẹ̀ tí ń bọ̀ ẹlòmíì ò ní ojú lọ́la yóò ní ọgbọ́n tí wọ́n lọ́fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ni àmì ọba kú kí n fọwọ́ rí kú. àwọn ẹni ìsíwájú sí ni wọ́n máa bẹ́ lọ́n pé ọlọ́run o níjọ́ tó bá pa mí yé ń kú sójú ogun rẹ̀ yé ń rẹ́ ni pa mí. a sọ tán nígbà tá à ń yanjú ọ̀rọ̀ Suwaru min Hayati Sahaba programu wa tá à ń ṣe lórí Orísun láti 4 to 4:30 lórí Orísun mo sọ̀rọ̀ àwọn sábẹ́ kan bẹ́ẹ̀ àgbàlagbà tó lé ní 60 years tó tún wá rọ lẹ́sẹ̀ nígbà wá rọ lẹ́sẹ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́ta Muazu àti Muawaz àti Khalad àti Muazu ọmọ jábà ìtọ́jú rẹ̀ wọn wá ń palẹ̀ mọ́ ogun bàbá wa ní a kí lẹ̀ ń ṣe tẹ́ ń da ilé ru ẹ̀sìn lẹ́sìn bọ́ àwọn ní bàbá ó Ànábì sọ pé ogun Udu ti yálà ń palẹ̀ mọ́ lónìí a èmi ń kọ́ wọn ní bàbá yẹn ti dàgbà ó ní ẹ fi dàgbà lẹ̀ wọ́n ní bàbá arọ lẹ́sẹ̀ kán bí ẹsẹ̀ yín bàbá ní kí ni ń ṣe yín àmọ̀rọ̀ lẹ́sẹ̀ wa ni má lógun àwọn ọmọ wa ni Ọlọ́run sọ pé laysa alal a'ma harajun wala lal haraji harajun wala lal maridi harajun ẹni ọfọlùyọ Ọlọ́run lòun yọ̀ǹda rẹ̀ arọ Ọlọ́run lòun yọ̀ǹda rẹ̀ aláàárẹ̀ Ọlọ́run lòun yọ̀ǹda rẹ̀ bàbá làwọn ọmọ yìí ń sọ kátàkátà wọ́n lọ bá Ànábì fún rẹ̀ ó ní ya Rasulullah àwọn ọmọ mi ń palẹ̀ mọ́ wọn fẹ́ lọ ṣe ríire mí náà fẹ́ ṣe ríire Ànábì lẹ́yìn rẹ̀ kí ni ó ní wọn fẹ́ lọ kú sógun Udu èmi náà fẹ́ kú sógun àgbàlagbà kọ́ wọn kó wọn fẹ́ lọ kú sógun ṣé wọlé ṣe. Ànábì wa ni bàbá Ọlọ́run yọ̀ǹda rẹ̀ ó ní kí Ọlọ́run fi yọ̀ǹda òun Ànábì káyà lẹ́sẹ̀ lálẹ́ àmì fún un Ọlọ́run sọ pé òun yọ̀ǹda afọ́jú òun yọ̀ǹda arọ òun yọ̀ǹda aláàárẹ̀ agbára rẹ̀ yìí gan tó láàárẹ̀ arọ sì ni ó ní ya Rasulullah inni uridu
an ato alijannata bi arjati hadhihi ìwọ Ànábì ntí mo fẹ́ ni pé mo fẹ́ wọ àlìjánná pẹ̀lú ẹsẹ̀ mi tọrọ yìí náà kí n gbé lankulanku wọ àlìjánná kí Ànábì wí Ànábì ní khallu sabilahu ẹjọ́ máa lọ la allah yarzuquhu shahadata bọ́ọ̀lù ọlọ́run ọ̀sánù rẹ̀ yọ yọ̀ǹda fún kókó sọ̀hún ikú fi ọ̀dọ̀ àwọn ẹni síwájú àwọn abẹ́lẹ̀ fún ni bọ́ọ̀lù dákúndé nkú dí wọ́n pa mí sójú ọ̀nà rẹ̀ sáré ṣe ilẹ̀ Yorùbá yóò sọ nílẹ̀ kan náà pé wọ́n bí mi ní èmi náà bí ma tọ́wọ́ bí ma tán yóò ní tí n bá kú ta ni ọ̀tọ̀ ma tọ́wọ́ wa tọ́ ma tán yóò ní ọlọ́njẹ́ mi ogun kí n jẹun ọmọ tọ́wọ́ àjẹun wọn yìí yóò ní ọmọ ni ó sinmi èyí wọ́n sọ̀rọ̀ yìí máa ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn Khalid ibn al-Walid tẹ́ bá mú kàkan báyìí Khalid ibn al-Walid tẹ́ bá mú kàkan tẹ́ bá fi kan ara rẹ̀ báyìí kò síbi tí kàlí gbà lára rẹ̀ wọ́n ti sá gbogbo ẹ̀ lọ́gbẹ́ káàkiri tẹ́ bá mú kẹyọ̀ kan tẹ́ bá gbélé báyìí rí ọgbẹ́ lẹ́gbẹ̀lé káwárí sáìsì kábàyè kọ́ wà lára Khalid ibn al-Walid kọ́ máa sọ gbẹ́mbẹ́ kò ṣeé ṣe gbogbo ẹ̀ pátá jihad fi sabilillah ni níjọ́ tí ọwọ́ akú ọwọ́ asáré bá èmi rẹ̀ wá fẹ́ bọ́ wá bú sẹ́kún lọ́wọ́ ní pé èmi bí mo ti jagun tó láyé yìí ìwà akú mo kú dálẹ̀ bí olóńgbò ìwà rẹ̀ ni pami ti kù sí lọ́rùn tẹ́sẹ̀ mi ọ̀tàn lẹ̀ àwọn ẹni rere o ló fi jásí pé ẹni tí bá máa ṣépè tí ń gbègbú tọ́ba tọrọ eléyìí Ọlọ́run ò ní ṣe fún un so eléyìí yàwọn èèyàn báyìí sá ìwọ lè tọrọ rú ẹ ṣahada kẹta tá nàbí ní kò ní ẹni yẹn gbọ́dọ̀ jẹ kò ní níjẹrìí ìjẹrìí kẹta ni pé kó kú kọrẹ ní pásójú ọ̀nà tí kódà bó bá tọrọ rẹ̀ kò ní rí bàbá tí mo sọ lẹ́ẹ̀kan bàbá 60 years amúrúbúrú jẹ̀mú nígbà tí wọ́n dógun wúdù tí wọ́n fẹ́ wọgun wọ́n lọ sálùwà lánìí ọwọ́ ní kíbla dà wọ́n ní kíbla rí ọwọ́ àṣẹ báyìí ni wọ́n ń pè Allahumma urzuqni shahada wala taruddani ila albayti khaiba Allahumma urzuqni shahada fala taruddani ila albayti khaiba Ọlọ́run o bàbá 60 tí ọ̀lẹ́sẹ̀ kan ni wọ́n ń kọ́ Ọlọ́run o dákun mọ́sá jẹ́ ń kúkú ṣẹ̀yídì má jẹ́ ń padà sílé lẹ́ni tí ó ṣòfò má jẹ́ ń padà sílé lẹ́ni tí ò ní rí kú ṣẹ̀yídì Ọlọ́run jẹ́ ń rí kú ṣẹ̀yídì má jẹ́ ń padà sílé lẹ́ni tí ò ní rí kú ṣẹ̀yídì àgbàlagbà ní tọrọ báwọn Ọlọ́run sì gbàdúrà rẹ̀ nígbà tó wọgun báyìí pẹ̀lú ẹsẹ̀ kan pẹ̀lú ìdá ní ṣe báyìí àwọn ọmọ rẹ̀ náà gbà kalẹ̀ ń pẹ́ ẹfimílẹ̀ ní pé wàhálì olùjánà wàhálì olùjánà ìgbónú àlìjánà khaladu ọmọ rẹ̀ wà lẹ́yìn rẹ̀ ẹnìkan gún bàbá nìkan wájú ẹnìkan bẹ ọmọ lérí lẹ́yìn àtẹ̀kan làwọn méjì kúrẹ̀ kan náà tinú bàbá ń dùn kó kúkú ṣẹ̀yí di ṣé wọlé tọrọ rẹ̀ ọwọ́ lọ wà àlìjánà ṣerú àlìjánà tiẹ̀ ni ọ̀nà jìn o ẹ farabalẹ̀ o kálukú ṣe jẹ́ àwọn sábẹ́ ìṣẹ́gbẹ́ rẹ̀ ọ̀nà jìn bíi sánmà sílẹ̀ àbí tójú bẹ́ẹ̀ lọ làwọn sábẹ́ tíya tọ́ bẹ́ẹ̀ yẹn bá wà ń tọrọ kú ṣẹ̀yí di tọ́ba jẹ́ ni tí máa ń ṣépè ibi tá a ti lọ́kọ́ ọ̀hún tí máa ṣépè tí máa bèèbú Ọlọ́run ò ní ṣe kíni kò ní ṣe fún Ọlọ́run ò ní ṣe fún ìyá ẹlẹ́ẹ̀kejì nu tí ń bẹ fẹ́ni tí ń ṣépè tí sì máa bèèbú ìyá ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ fẹ́ni tí ń ṣépè tí ń bèèbú sẹ́ẹ̀rí pè ṣiṣẹ́ àtẹ̀ébú yìí máa ṣe sábàbí kéèyàn wọná bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan mo sọ àdìsí kan pẹ́lẹ́ ọ̀rọ̀ àdìsí yìí anabi lọ́lẹ̀ wọ́n ń kírun ọdún mo sọ lẹ́ẹ̀kan wọ́n ń kírun yídì anabi wá ṣe kútùbà fáwọn ọkùnrin tán ọwọ́ abọ́lẹ̀ alọ́bi táwọn obìnrin wà ní wọ́n ń pè ya ma'shara nisa mo pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wá yídì lẹ́nìí tasaddaqna ẹ máa lọ́lẹ̀ ṣe sàrà ya ma'shara nisa mo gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wá yídì tasaddaqna ẹ máa lọ́lẹ̀ ṣe sàrà fa inni ra'aytukunna akthar ahli an-nar mo rí pọ́pọ̀lọpọ̀ yín ọmọ náà nìyí fakulna làwọn òfin bá sọ pé walima ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run tó dé dájọ́ ọmọ náà anabi ní tòkìfẹ́rìnà la'ana ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ẹ̀ máa ṣépè ẹ̀ máa bèbú ẹ̀ máa ṣépè wa takfurna al-ashira ẹ̀ yìí sì mórí fọ́kọ́ sẹ́ẹ̀mà pé níta anabi fi ni wọ́n wọ̀ ná èébú àti kíni bọ́lá anabi bá lómi wọ̀ ná èébú àti pé ṣé wọ́n ọkùnrin náà tọ́ bá ṣe òní wọ̀ ná bọ́kùnrin náà bí èébú yọ wọ̀ ná bọ́kùnrin náà ń ṣépè yóò ṣe kíni yóò wọ̀ ná àti pé àti èébú méjì ń gbìyànwó ná torí sẹ̀rí à ń pè méjèèjì ní kíni làánà inú
ewutin ben bilanano wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslima. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abdullahi wa rasuluhu. Allahumma salli wa sallim wa barik alayhi wa ala alihi wa ashabihi وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فبو جماعة أدوك فلون أترى إكيولون أتي إكيولون فإن تلون وبانا سوى تيسي النبي ومحمد إكيولون أتي إكيولون ألون جوبارا ليه كوبا وصحابة kọ́wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn bọ́ba àlékè ọlákòsí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire èyí tẹ̀yàn fi jẹ́ ẹni ire ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ọ̀wá lẹ́yìn tiwa pátápátá gbá ìkẹ́ ìgẹ̀ ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ ẹ̀san kéwu wa tí à ń bá bọ̀ òun ni ọ̀rọ̀ nípa gbólóhùn kan èyí tí ṣẹ̀ríà tó ṣèkìlọ̀ tó pọ̀ níbẹ̀ fún wa tí a ń pè ní al-la'na a ti sọ̀rọ̀ tó pọ̀ kọjá lórí ẹ̀ a ti júwe tí ń jẹ́ làánà ojú wo ni ṣẹ̀ríà Islam fi pè làánà àwọn gbólóhùn wo ni tó ń wà lára làánà tí àwọn èèyàn tí wọ́n ń sọ tí wọn ò kákún làánà àti yanjú ẹ̀ kí wá ní ewu èyí tí ń bẹ fún làánà aka ewu mẹ́wàá akọ́lá aka méje nígbà padà yá aka mẹ́wàá adáyókù dúró èyí tí a wá fẹ́ràn lé ní. ń sọ díẹ̀ bọ́yá kókó méje nínú àwọn tọ́lọ̀ ti sépèlé tọ́lọ̀ láàánú àwọn míì ń bẹ tó yẹ pé tí wọ́n ṣe ti kọjá àwọn míì ń bẹ tọ́já sí pé tí wọ́n ṣe àwọn èèyàn sì ń ṣerú ẹ̀ lórí ilẹ̀ dòní èyí ni ìyọjá sí pé tí n bá ń kà á ìyí máa dára dúró ń bò míì níbò míì ìyí ní dára dúró ń bẹ̀ tí n bá wá ka àwọn tí Ọlọ́run gbé ṣépè tán pẹ̀lú tí wọ́n ṣe tọ́lọ̀ fi làánà wọn kẹ́ni tí ń bá ń ṣerú ẹ̀ kó ní ó lè ṣe kí ni kó lè mọ́wọ́ dúró torí kọ́mọ́ lè bá kó sínú làánà Ọlọ́run bí n bá kéré sí méje òun tán ìwà bọ́ síbi pé àwọn àwòlà nẹ́bí wa Muhammad tá nẹ́bí lánàá wọn tí n bá wá parí èyí hùn ìwà bọ́ síbi pé àwọn àwòlà wà lẹ́tọ̀ọ́ ká lánàá ìwà ka èèyàn tí Ìsìlámù ká lábẹ́ lánàá kèfèrí lápèjúwe mùmínì lápèjúwe ká dákọ̀ yẹn pé lágbájá lọ́nba lánàá rẹ̀ kí n dájọ́ rẹ̀ àwọn àyànjú eléyìí hùn lẹ́yìn eléyìí hùn láwàá sọ̀rọ̀ da'watul madlum ẹni asàbòsí fún tọ́ba sí pèlè wa ńkọ́ ọlọ́mọsí wa lálábòsí èèyàn lẹ́yìn eléyìí ń láwàá sọ pé ní tọ́lọ́mùbá ní àmìwò tiẹ̀ ní kọ́sà máa làánà kọ́ máa ṣépè kọ́ máa bẹ́ẹ̀bù kí ni èwúrẹ́ sàn àyànjú eléyìí náà ibi tá a ti fẹ́ gbéṣẹ́ lè ní pẹ̀lú ògbó ọlọ́run àwọn àwòrán ọlọ́run làánà ṣe rí mo fẹ́ ka ìrìn èèyàn méje tọ́lọ̀ ńlá náà mo dáa dúró bẹ̀ nítorí àsìkò mo fẹ́ ka kókó ìrìn èèyàn méje tí ọlọ́run ọba ọba àlekè ọlá tó ńlá náà wọn àkọ́kọ́ táwọn tọ́lọ̀ ńlá náà àwọn tọ́lọ̀ ńlá náà wọn látẹnu àwọn ànábì wọn ṣáájú kí Ìsìlámù tó dé
ima kojuwe kawani be abi méjì ọba aleki wala sọ pé ní a'udhu billahi minash shaitanir rajim lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dauda wa isa ibn maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'aluhu. Kíni túmọ̀ àyà yìí Ọlọ́run fẹ́ fún wa nírò àwọn tọ́lọ̀ ti làánà kọjá tọ́lọ̀ wá làánà wọn lẹ́nu àwọn ànábì tọ́lọ̀ rán sí wọn ọba aleke ọlá ní lu'ina alladhina kafaru àwọn Ọlọ́run àti kó ibi dandan àti gbé jìnnà sí kí ayé àti kí àlùkìyámà alladhina kafaru min bani isra'il àwọn tí wọ́n ya kèfèrí nínú àwọn ọmọ Israẹli ala lisani Dauda aha anabi Dawud ara wọlọ́n fi sépèlé wọn ẹ̀dá kò tá ń sépèlé wọn jẹ̀mọ́ anabi Dawud àmọ́ talọ́run kọ́ lọ sépèlé wọn ọlọ́run anabi Dawud ló sépèlé wọn ṣùgbọ́n lọ́run ló ní kí Dawud ó ṣe kí ni kó sépèlé wọn ọlọ́run fi ní lu'ina alladhina kafaru àwọn ọlọ́run àti làánà àwọn tó ṣe kèfèrí ala lisani Dawuda lẹ́yìn àwọn anabi Dawud alayhi salatu wa salam wa Isa ibn Maryam àtìlẹ́yìn àwọn ọmọ Isa Maryam dhalika bima asaw torí wọn sẹlọ́n tí ń túmọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá sẹlọ́n dìsín náà lánàá ọbàjá dhalika bima asaw wọn sẹlọ́n wa kanu ya'tadun wọn sì kọjá là yẹn bá sọ fún wa kó àlọ́ ọlọ́run ní òun ní ríro tí wọn bá lálọ́ ọlọ́run ní wọn dà kọjá ọlọ́run tún wá ka ẹ̀ṣẹ̀ kẹta tí wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n sẹlọ́n ẹ̀ṣẹ̀ kejì ni pé wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta wá ni pé kánù la yatanahawna an munkarin fa'aluhu. sẹ́rí pọ́ìntì yẹn bọ́fẹ́ kẹ́ mú lọ́wọ́ torí tí n bá wá bọ́ síbi àwọn tá ànábì gbèsè pé ọ̀pọ̀lọpọ̀ ló jì síbẹ̀ o. tọ́ ìtọ́lọ̀ fi wá ṣépè láwọn Bani Israila ẹ̀sùn wọn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ fi ṣépèlé wọn àwọn kèfèrí Bani Israila ẹ̀sùn kẹta tí wọ́n ṣẹ̀ ni pé kánú la yatanahawna an munkarin fa'aluhu. ìtì a bá sọ fún wọn pé àìdá rèé o wọ́n máa bá lọ ní wọn ò ní dá dúró. èmi náà ń bọ̀ wá ka àwọn àìdá tá nàbí gbèsè pé ìwọ tó bá gbọ́ bóyá ló lè dá dúró. torí àwọn kankan bẹ táwa náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tá nàbí sì gbé àwọn tí wọ́n ń ṣe tá nàbí gbé wọn sí pé báwa náà báwa lè dá dúró àní wọnú àyà yìí o. àwọn àyà tó lọ́n fi ṣépè láwọn Bani Israila nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni pé la yatanahawna an munkarin fa'aluhu tí a bá sọ fún wọn pé àìdá rẹ̀ ẹ má ṣe máa wọ́n máa ṣe lọ ní. gbogbo ẹni tí a bá kìlọ̀ àìdá fún tí bá ń bá ìdá lọ lánàá ọlọ́run ọba gbogbo ẹni a bá kìlọ̀ àìdá fún pé sórí eléyìí tó ń ṣe yìí kódà eléyìí tó ń ṣe yìí kódà eléyìí kódà ń padà ń bọ̀ wá ká àwọn tá a nẹ́bi gbèsè pé tó ìpọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ kó sínú ẹ̀ lónìí lóbi jásí pé bàbá ti gbọ́ kìlọ̀ èèyàn jáwọ́ bí àyídá ni nínú ẹ̀ṣẹ̀ tọmọ Ísírẹ́lì ṣẹ̀ tọ́lọ́wọ́n bọ́ba àlekí ọlá fi làánà wọn ni pé kánú la yatanahawna an munkarin fa'aluhu aburú tí a bá ń ṣe tí a bá wá kọ̀ fún wa pé aburú yóò dá mọ́ ẹ má ṣe má wọn ò ní wọ́ọ̀rì wọn máa bá lọ ni èmi náà padà bọ̀ wá ka àwọn aburú tá ń ṣe o tó ṣe pa nábì sì gbé àwọn aláburú ọ̀hún ṣe pé bí wọn náà bá wá gbọ́ nínú wáàsí mi yìí tọ́ ọba fi lè wá lò lẹ́yìn ìgbà tó gbọ́ tán o ti jọyìn àwọn tọ́lọ̀ ń ṣépè lẹ́nu Bani Israila torí pé wà tí wọ́n wù ní pé kánú la yatanahawna an munkarin fa'aluhu aburú tí a bá ń ṣe tí a bá kìlọ̀ fún wọn wọ́n yé sọ́ọ́lẹ̀ àwọn àpé àkọ́kọ́ rè tọ́ba àlekè ọlá ṣépè lẹ́nu Al-Qur'ani àwọn Bani Israila Ọlọ́run ṣépè lé wọn lẹ́nu Dáúdà alayhi salatu Ọlọ́run sì ṣépè lé wọn lẹ́nu Isa ọmọ alayhi salatu wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ wọ́n ṣẹ̀ lọ́hùn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣẹ̀ òun ni pé ya'tadun wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta tó wá burú jù ni pé la yatanahawna an munkarin fa'aluhu aburú tí a bá ń ṣe tí a bá kìlọ̀ aburú yẹn fún wọn kò yẹ jáwọ́ ń bẹ̀ eléyìí já kọ́kọ́ àwọn tó lọ́n tó ṣépèlé nínú Al-Qur'an àwọn tó ṣe pé wọ́n jẹ́ kèfèrí pọ́nbélé
ṣe mọ̀ pé àwọn eléyìí wọ́n ṣe kèfèrí ṣùgbọ́n wọ́n tún lẹ́ṣẹ̀ mi tí wọ́n ṣe kíni tí wọ́n ṣẹ̀ ló fi jásí pé nínú tó burú jù tọ́lọ́hun èfèrí ẹ̀ jìyàn kúfùrù ni o. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ọlọ́run ọba ẹni bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ tó ṣe kúfùrù pẹ̀lú ẹ̀ tó bá fi lè kú sẹ́ni kúfùrù ọlọ́run ọba ò ní fèrè jìn o. ṣé ẹ ráwọn kan mẹ́tọ́lọ́n tó làánà àwọn wo làwọn eléyìí àwọn tó jẹ́ kèfèrí ló fi jẹ́ sí pé ọlọ́run o gbogbo àwọn tá a nílò kó kèfèrí ọlọ́run bá wa darí wọn ọlọ́run bá wa darí wọn. ṣé ẹni bá ti ń ṣe wá sí ilẹ̀ Yorùbá làwa o ó sì yẹ ká máa ní ìrántí kúkú ìran Yorùbá kúfùrù ọ̀tán láàrin wa o. bájò kó tà ń ṣe wá èmi yìí mọ ẹbí kan tó ṣe pé àkọ́bí bàbá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí bàbá kan bẹ ó bí àkọ́bí rẹ̀ àgbà pásítọ̀ second born rẹ̀ àgbà fà third born babaláwo ńlá àwọn mẹ́ta ọkùnrin mẹ́ta ìkànjágbà fà ìkànjágbà pásítọ̀ ìkànjá babaláwo sẹ́mi pé nísìnyí ní sábà ń sọ pọ́lọ́ ńlá náà kèfèrí nísìnyí irú ẹni tó bá nírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nísìnyí kí nínú rẹ̀ ọmọ ṣe nínú rẹ̀ ọmọ bàjẹ́ ni ọlọ́run o gbogbo àwọn ẹbí wa tó wà lóko kèfèrí ọlọ́run bá darí wọn bẹ́ẹ̀ ni a bá jẹ́ kèfèrí nínú ẹni tọ́lọ́ ńlá náà ni lánàá ta yóò ba lánàá àlùkìyámà ọba ló fi jáde gbogbo tí ń bá ń jẹ́ kúfúrú ẹ má bọ́ síbẹ̀ o gbogbo tí ń bá ń jẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ẹ má jì síbẹ̀ o àwọn àyà pọ̀ nínú alukur'ani kánní tọ́lọ̀ fi lánàá àwọn kèfèrí ẹ lọ́ọ́ lè wo suratul ahzab àyà 64 ọba mi ń sọ ń bẹ̀ pé ní inna Allaha la'ana al-kafirina òun ọba Allah òun lánàá àwọn kèfèrí wa a'adda lahum sa'ira òun sì palẹ̀ mọ́ iná sa'iri pé wọ́n wọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé ajẹ́ kèfèrí ńgbọ́ ọlọ́run tó sọ̀rọ̀ lọ Suratul Baqara ọba àlekè ọlọ́tún ní wa qalu àwọn kèfèrí tó láyà wọ́n wá sọ fọlọ́n pé qulubuna gulf ọkàn tiwa ti lé àmọ́ ṣe wá àtìfẹ́ lómìnira yóò ní kíní wí ànígbà serúra àwọn eléyìí kèfèrí nù gbogbo ẹni tí a bá ń ṣe wá àti fúntọ́kàn rẹ̀ bá lé kèfèrí ni àwọn kèfèrí fèsì ànábì ọlọ́run wọ́n wá ń sọ fún Musa àwọn ìjọ Musa nù wọ́n ní kulubuna gulf wo Musa nítorí owí ọkàn tí wá ti lé sẹ́ni mẹ́sì ti wí tán ọlọ́run ní bal la'anahumullahu bi kufrihim èmi ọlọ́run làánà wọn torí pé wọ́n jẹ́ kèfèrí wọn ò nírísì kan tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí làánà ju pé wọ́n ṣe kí ni ìwọ náà má jẹ́ kèfèrí bí wọ́n náà bá jẹ́ kèfèrí ọjọ́ yẹn àwọn tọ́lọ̀ wí bẹ́ẹ̀ ni wọ́n tó sì ń gbọ́ wà títẹ́mì rẹ bá ń lé kèfèrí ni ọ́ bal qulubuna gulf àwọn kèfèrí ni ọkàn tí wá ti di pẹ́ta sẹ́rí àwọn ọ̀rọ̀ ń bẹ èyí bí sáwàdà o èyí bá wàdà débẹ̀ kí ẹ máa sọ pé bí àwa yìí sẹ́lọ̀ ń dé àti ẹ̀rùkọ́ alẹ́kùn díẹ̀ sẹ̀ máa ọ̀rọ̀kọ́rọ̀ ni ó sì lédè àwọn tó ní qulubuna gulf ọkàn wa ti di pa tó bá fi lè sọ bẹ́ẹ̀ kó o lè gbọ́ wàásí mọ́ wàásí ò lè wúlò fún ọ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ò lè ṣe lára rẹ mọ́ rìsọ́ọ̀tì ẹ̀ ni pé bal la'anahumullahu bi kufrihim ọlọ́run ó sì làánà rẹ pẹ̀lú tọ́sọ̀hún ọlọ́mọdé àti bẹ́ẹ̀ fa qalilan ma yu'minun èèyàn díẹ̀ nu wọn ni wọ́n jẹ́ mùmínì padà ọlọ́run tó sọ̀rọ̀ ń bomi ọlọ́run ní walakin la'annahum àwọn ọlọ́run làánà wọn bi kufrihim torí kí wọ́n jẹ́ kèfèrí fala yu'minuna illa qalila sì lè rí mùmínì láàrin wọn àfi díẹ̀ rí kó àwọn àjọ ẹlẹ́ẹ̀kejì tí mo sọ yìí nísìnyí ìjọ aláwọ̀kọ́ tí mo sọ Bani Israila ni àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tó lọ fi làánà wọn òun ni pé ní wọ́n ṣẹlọ́hun ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta tí wọ́n bá kìlọ̀ àìdáa fún wọn ò ní gbọ́n wọ́n máa bá àwọn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ ńlá náà yìí wọn ò lẹ́ṣẹ̀ kankan ju pé wọ́n jẹ́ kèfèrí lọ ló fi jásí pé laysa ba'dal kufri dam lábẹ́ ṣẹ̀rí ọlọ́run laysa ba'dal kufri dam kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ju kúfùrù lọ ìyẹn lè ṣe sìnà bọ́lá bá dánwò pẹ̀lú sìnà ó lè máa mutí bọ́lá bá dánwò pẹ̀lú ọtí ó lè máa jalè bọ́lá bá dánwò pẹ̀lú olè ó lè máa mu gbaná bọ́lá bá dánwò pẹ̀lú gbaná ó lè máa ṣe tọ́ọ̀gì bọ́lá bá dánwò pẹ̀lú tọ́ọ̀gì kọ́dà ó lè máa jàkáàkì bọ́lá bá fi yóò ṣàdẹ́wò fún àmọ́ ogun tí ń ṣe ń. tí n bá sì ń jẹ́ mùmínì ìfọ̀kànbalẹ̀ sì ń wà
ìfọ̀kànbalẹ̀ wà kí ni ìfọ̀kànbalẹ̀ tó wà ìfọ̀kànbalẹ̀ yẹn ni pé méjì ni ìfọ̀kànbalẹ̀ wọn gbogbo aburú tó ṣe wọn tí ó bá jẹ́ kèfèrí ìfọ̀kànbalẹ̀ àkọ́kọ́ fún ni pé àforíjì Ọlọ́run lè lépa bá àforíjì bá lépa bá yọ wà lìjẹ́ náà Ọlọ́run sẹ́wádìí gbogbo àwọn tọ́jà ń bá wọn tó ṣe lólè wọn tọ́jà lè fún èyí tó lu jìbìtì èyí tọ́jà lólè èyí tọ́ nínà tọ́fẹ̀ nínà pẹ̀ èyí tọ́ pọ́ mọ́ rẹ̀ tó ṣe nǹkan kan àwọn eléyìí Ọlọ́run ó di fún wọn padà kí Ọlọ́run ó fi di Ọlọ́run ní faulaika yubaddilullahu sayyi'atihim ńgbà tí àfa wa Ibn Kathir tọ́fẹ́ tó àyà yẹn ó ní gbogbo ẹni bá ṣiṣẹ́ ẹbú rí ṣe mọ̀ pé ṣe ẹbú mẹ́ta ni ìfẹ́ máa yà káàkiri ọ̀rọ̀ lánàá là ń sọ amákínsáré kílẹ̀ eléyìí hùn iṣẹ́ ẹbú lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run mẹ́ta ni iṣẹ́ ẹbú tó fi ṣe ọba àlékè ọlá subhanahu wa ta'ala bí kọ́ ọ̀rọ̀ àrùn láre bí kọ́ ọmọ kí lásìkò ẹ̀ bí kọ́ ọmọ kí rárá Ramadan làwọn nù ẹ̀ yìí bí kọ́ ọmọ gbà á bí kọ́ bọ́síkọ̀rọ̀ kó lo òwe Yorùbá tí ń tà ọ́ tí ń pẹ́ ni tí ọ̀gbọ́n làwọn ẹgbò òwe Yorùbá tí ń tàn yàn nù wọn ni ẹni tí ọ̀gbọ́n làwọn ẹgbò sẹ́wọ̀n pé tùmẹ̀ nígbà tó bá gbọ́n yóò bọ́síkọ̀rọ̀ yóò ṣe kí ni yóò jẹun yóò yọ àwẹ̀ oníṣe kí ni owó kèfèrí ni ẹni tí ọ̀gbọ́n làwọn ẹgbò owó kèfèrí ni sẹ́wọ̀n pé tó ṣe léyìn oníṣì ọ̀sẹ̀ lọ́hùn àbí ọ̀sẹ̀ lọ́hùn èyí tí ò kírun ọ̀sẹ̀ lọ́hùn àbí ọ̀sẹ̀ lọ́hùn ẹ̀sẹ̀ àwa àtọ́lọ́nu sóríjọ́ tó bá ti ronú tó bá ní kọ́ lọ́wọ́ fèrè jìn ọ́ ò ní padà síbẹ̀ mọ́ Ọlọ́run sì fèrè jìn ọ́ tó bá padà síbẹ̀ mọ́. ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ní kọ́ wá ṣe ẹ̀dá bí ẹgbẹ́ rẹ bí kò lù yẹn jìbìtì kò gbowó rẹ̀ bí kò nàyàn tí ọ̀lẹ́tọ̀ nínú ọkàn bẹ̀rẹ̀ sí lù ńgbà tó jùlọ lọ́ba yẹn jẹ gbogbo tó bá jẹ wọ́n bá ń tó pé láàrin ara bí kò sọ̀rọ̀ èèyàn lẹ́yìn káyé yóò fi bàjẹ́ bí kò máa bá ló kọjẹ́ káàkiri bí kò máa kúrọ̀ tí ò sé máa sẹ́ẹ̀mà pẹ́sẹ̀ yẹn nísìnyí méjì lọ́wọ́ ń bẹ̀ ọ̀sẹ̀ lọ́hùn ó di méní tọ́rọ́ lọ́hùn gbogbo sẹ́ẹ̀bù tó ṣe ọlọ́ni ọmọ sí bọ́lọ̀ ń kìlọ̀ fún ọgbà ẹ̀ṣẹ̀ kan ẹ̀ẹ̀kejì ẹni tọ́wọ́ àti sẹ́ẹ̀bù fún sẹ́ẹ̀mà kó di méjì tọ́lọ́hùn yẹn àforíjì wà nílẹ̀ tọ́ba túbá sórí tẹ̀dá Ọlọ́hun ò lè fẹ́rí ẹ̀ jìn ọ́ àfi kó orí ọlẹ́ni tó ṣe fún. nù sẹ́ríà kọ́ ìdá wà ó pé huququllah àwọn ìwọ Ọlọ́hun mabniyatun ala al-musamaha amalẹ́rì pé tọ́ ọba tọrọ àforíjì ò lè pa bá ọ. wa huququl ibad ẹ̀rí ẹ̀tọ́ tiwa síra wa mabniyatun ala al-mushaha amalẹ́rì ẹ̀sán ni o. ìtumọ̀ ẹni pé o lè ráfèríjì eléyìí hùn àfi kẹ́ni tó ní nǹkan gbẹ̀san lọ́wọ́ rẹ tí ó bá wá gbẹ̀san yóò ṣe kí ni yóò fèríjì ọ́. ibi tí wọ́n ń sọ̀rọ̀ lọ tí mo fi ní kéèyàn jẹ́ kèfèrí ló burú jù bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí tọ́wọ́ á ṣe gbogbo ṣe bú yìí láàrin èèyàn séèyàn ó ṣe tọ́lọ́run Ọlọ́run fèríjì ọwọ́ á ṣe tèèyàn séèyàn ọ̀ràn èèyàn ní kẹ́nìyàn gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ abẹ́ẹ̀kọ́ tọ́lá sọ pé ẹ̀tọ́ èèyàn lọ àfi kó gba nǹkan àfi kó fèríjì ọ́. ẹsẹ̀ kẹta òní kéèyàn ṣẹrẹ̀ tọ́ba ti ṣàtúnṣe èyí ò ti ṣe kínní ó ti bù ṣe àmọ́ tọ́ba ṣàtúnṣe Ọlọ́run fi àjọ lórí kó ṣẹrẹ̀ èèyàn tó wò sùnsùn tọ́wọ́ fi parẹ́ títí tó fi wá dà rẹ̀ sí la tọ́ba ti jẹun tó túbà Ọlọ́run fèrè jìn tọ́ba fi lè kú sí ibẹ̀ yóò jí Ọlọ́run sẹ́mi kóun ló fi parẹ́ èèyàn tọ́ba wò sùnsùn tọ́ba rí pé ibi tọ́rọ̀ wá dé yìí kò sí tó wọn ṣe mọ́ òun ọmọ làlùkìyàmà ni kò nẹ́nìkan la kò bẹ́nìkan jà lọ́ba sọkùn sọ́run lọ́ba parẹ́ òun lọ́sẹ̀rẹ̀ amalábẹ́sẹ̀ rí Ọlọ́run yóò jẹ ìyà torí pé bọ́lọ̀hún ti ní ó ṣeré ló ṣe kí ni ló ṣera rẹ̀ nì. ṣé ẹ wá rẹsẹ̀ tọ́ba da àwa àti èèyàn papọ̀ èyí tó burú jù nù ni tọ́ba wa dijọ́ àlùkìyàmà tọ́ba wa jẹ́ mùmínì tó ṣe kèfèrí iye ẹ̀mí tó rí kọ́ pa iye ọtí tó rí kọ́ mu ṣètánì tàn ó ṣe sìná ilẹ̀kùn ṣètánì tàn ọ̀pààyàn ilẹ̀kùn ṣètánì tàn ó mutí ilẹ̀kùn ṣètánì tàn ó sọ̀rọ̀ ẹ̀yìn ilẹ̀kùn àmọ́ èyí ṣe kèfèrí ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀wọ̀n kàbáyìrí là ń pè é ṣe kèfèrí ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú Ọlọ́run tọ́ba dijọ́ àlùkìyàmà tọ́ba túbá kó tó kú Ọlọ́run ó mú gbogbo sẹ́ẹ̀bù tó ṣeun sẹ́mi pé níjọ́ tó fẹ́ jẹ́lé yìí lólè ọgbà 200,000 lọ́wọ́ rẹ̀ lápẹ̀jùwe abẹ́ẹ̀kọ́ sẹ́mi pé nu ládá ó ń dèdè lára tọ́lọ́wọ́n ọ̀wọ́n tí ó ṣe dédé
200,000 eléyìí ọgbà lójú ó lù dáadáa ṣe mà pé ní ládàá lọ́dọ̀ Ọlọ́run ó ní déédéé ládàá tí ọkọ̀ fà á Ọlọ́run wa ní 200,000 tó gbà ń jọ sí wọn ẹ bá mi change ẹ̀ sí ládàá tí a bá wá change ẹ̀ sí ládàá Ọlọ́run wa ní tọ́ ẹ bá ń gbé fẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ èyí tó lùlù lọ́rùn lùlù tó lù ẹ bá ń change ẹ̀ sí ládàá ẹ wá bá mi gbé fẹ́ni tí eléyìí wọn láfi ríjì tó pé Ọlọ́run sì change iṣẹ́ ẹbú rẹ̀ sí ládàá ọwọ́ agbèfẹ́ni tó ṣe kí ni ẹnu èyí tó bá kú lẹ̀ lòun ò fi wà lìjẹ́ náà iṣẹ́ ẹni tó bá ti ní wà fi wà lìjẹ́ náà amẹ́ńtọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún tó bá dijú àlùkìyàmà wọ́n wà ní sọ ti gba 200,000 náà ẹ bá wa wo ní tó bá ṣe nínú sẹ́ẹ̀rẹ́ sẹ́ẹ̀rù rẹ̀ ká 200,000 ẹgbẹ́rún fẹ́lẹ́ yìí sẹ́ẹ̀mà pé 200,000 wò change ẹ̀ wọ́n bù nínú ẹrù rẹ̀ ní abẹ́ẹ̀kọ́ ẹ̀wọ́n wà ní tọ̀ sọ́nà ilé yìí dáadáa ok ẹ bá wa wo ogun tó bá ṣe déédéé ń tọ́nà nínú ládàá rẹ̀ ẹ bá wa gbé fẹ́lẹ́ yìí sẹ́ẹ̀mà pé tí wọ́n bá fi gbẹ́rún fẹ́ nìkan tí wọ́n gbé zaka fẹ́ nìkan tí wọ́n gbé àjì fẹ́ nìkan tí wọ́n gbé nẹ́fìlà òru fẹ́ nìkan tí wọ́n gbé ramalana fẹ́ nìkan kí ládàá rẹ̀ ó ṣe bí ládàá bá tan ibo lè yẹn lọ inú náà Ọlọ́run ni ṣùgbọ́n bó ti jẹ́ mú mi nínú náà hóòpù àkọ́kọ́ ni pé yubadilullahu sayyi'atihi hasanat kọ́lọ̀ ń pààrọ̀ ọ̀sẹ̀ ẹ̀bù rẹ̀ sí sẹ́ẹ̀rẹ́ kọ́ bá gbé fáwọn tó ní kọ́ wá fìyí tó bá kú wọ́ hóòpù kejì fún sẹ́yìn pé lóléyìn nísìnyí nígbà tí ò ti jẹ́ kèfèrí hùn tó ti wá ní hóòpù tó háì gbogbo tó ṣe ti tán ó ti dọ́ mọ́ àlìjẹ́nnà hóòpù kejì wá ni pé kọ̀ wá rí yubadilullahu sayyi'atihi hasanat kọ̀ lọ́pọ̀ tó ní tiẹ̀ gbogbo sẹ́yìn rẹ̀ wọ́n á pin tán yóò wà lọ lè jìyà nu náà sẹ́yìn àti ńlọ jẹ́ nu náà ìyá sẹ́bù tó sèwọ̀n tọ́ba ti jẹ́ tán tí mẹ́rin bá wà lára rẹ̀ tó pé mùmínì ni kò jẹ́ kèfèrí tọ́ba ti parí ìyàwó nínú náà ó ti parí punishment yóò padà sálì jẹ́ náà sẹ́wálẹ̀ ńtọ́jẹ́ kèfèrí kọ́ wa sọ ẹnu ẹ̀ láyé kọ́ mọ́ sòfófó kọ́ mọ́ ṣe gíbà kọ́ mọ́ mutí kọ́mọ ṣe sìnà kọ́mọ jalè àmọ́ kìí ṣe múmìnì yọ wọ̀ náà Ọlọ́run kọ̀sọ́gbọ́n tí ọ̀dà sí yọ wọ̀ náà Ọlọ́run sì yan olúwa man arada al-akhirah wa sa'a laha sa'yaha wa huwa mu'min wa man arada al-akhirah ẹni bá fẹ́ kálíkì àmọ́ dáa fún un wa sa'a laha sa'yaha yóò ṣiṣẹ́ àlìkìyàmọ̀ ni wọ́n wà múmìnú yóò tún wá jẹ́ mẹ́rin àbá ti jẹ́ múmìnú kò ṣiṣẹ́ rẹ̀ kán tó lè gbé wà lìjẹ́ náà ló fi jásí pé èyí tó burú jù inú ẹ̀ṣẹ̀ láyé ní kéèyàn jẹ́ kèfèrí o. wọ́n fi ní laysa ba'dal kufri dhanbun kò sẹ́ṣẹ̀ kankan tó ju kúfùrù lọ tẹ́ ẹ bá wo reason tọ́lọ̀ fi ń làánà níbi pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì yìí reason yẹn ojú fáwọn yẹn jẹ́ kèfèrí ọlọ́ni ẹgbọ́ ọlọ́ni wàlákin lànàhùn àwọn ọlọ́run lànà wọn bí kúfúrìhìm torí kí wọ́n jẹ́ kèfèrí gbogbo àyà mẹ́ta tí mo mú wá ń bí kò sí rízìn kan tọ́fà tọ́lọ̀ fi lànà wọn ju kí wọ́n jẹ́ káfíìrì lọ ọlọ́ni inna Allaha la'ana al-kafirina òun ọlọ́run òun lànà gbogbo kèfèrí wa a'adda lahum sa'ira òun ọlọ́run òun palẹ̀ mọ́ iná sa'iri pé bẹ́ẹ̀ ni wọ́n dé sí ọlọ́run tó ní wa qalu àwọn kèfèrí ń sọ pé qulubuna gulf ẹ̀mí tí wá ti lé sẹ́ ẹ̀mí wá ti lé bal la'anahumullah bi kufrihim àwọn ọlọ́run sẹ́bilé wọn aláàánà wọn torí kèfèrí tí wọ́n jẹ́ fa qalilan ma yu'minun díẹ̀ nù wọn ní ọjẹ́ mùmínì nínú àyà mi Suratun Nisa ọba àlejò wọn ni walakin la'anahumullah ọlọ́run ọba làánà wọn bi kufrihim kò sí rízìn kan ju pé wọ́n jẹ́ kèfèrí lọ fala yu'minuna illa qalila wọn ò ní jẹ́ mùmínì àfi díẹ̀ ní iná wọn tọ àwọn anákejì tọ́lọ́lá nánú inú alukur'an ìran ẹlẹ́kẹta tọ́lọ́lá nánú alukur'an ìran alákọ̀ọ́kọ́ banu Israel ìran ẹlẹ́kejì àwọn kèfèrí sangiliti tí kèfèrí wọn máa jẹ́ kèfèrí lọ sálìkì àmọ́ ọlọ́run ẹsẹ̀ kínní tí èdè ni o bẹ́ẹ̀ ṣe kèfèrí nítorí alukur'an ní sọ̀kalẹ̀ ọwọ́nù lánà bó ṣe ńgbàtàlìkì àmọ́ kọ́la ó ṣe kínní ọwọ́nù lánà má ṣe kèfèrí lò fi wọ́nù lánà ọlọ́run àwọn ẹlẹ́kẹta tọ́lọ́lá nánú alukur'an àwọn ni ahlul kitab tá a bá ń sọ̀rọ̀ ahlul kitab alátawara ahlul kitabi ni oní injil ahlul kitabi ni onsufu ibrahima ahlul kitabi ni
alátawọ́ra Musa alul kitabi ni àwa tá a jẹ́ alukurani náà kí làwa náà alul kitab àwọn akẹ́tà tó lọ gbé sí pé nu ọlọ́run sì sọ̀dí tó fi gbé wọn sí pé tó fi jáde pé àfa mi náà ti ń ṣe tafsiri ẹni ìpè ní o ń sọ fún yín yóò kílẹ̀ àsìyín nísìnyí bẹ́ẹ̀ ni àfa mi náà ń tó alukurani tó ṣe pé òǹgá ọlọ́run láàánú rẹ̀ pẹ̀lú ọ̀nà tí ń gbé atọ́ alukurani láàánú ọlọ́run bẹ́ẹ̀ lédi rẹ̀ ẹ sì máa wọ ẹyin náà máa ṣàkíyèsí àfa mi tí ń bá ń sọ̀rọ̀ gan-an lákàtà máa sọ pé a ṣé Islam sì di bí àfa yìí ti ń òun náà kọ́ làánà ni làánà ń bàjá làánà ń bá àfa mi jà ẹ máa gbẹ́sìn tọ́lọ́ nǹka sáwọn alul kitabi lọ́rùn ọlọ́run nípa bima nakidihim mithaqahum la'annahum wa ja'alna qulubahum qasiya yuharrifuna al-kalima an mawadihi ọlọ́run láwọn tá a fún ní tírà àwọn táwọn ọlọ́run fún ní tírà fabima nakidihim mithaqahum kí ló dé táwọn ọlọ́run bá ṣàdéhùn fún wọn àdéhùn ọlọ́run wó tupalẹ̀ àdéhùn ọlọ́run wó tupalẹ̀ la'annahum àwọn ọlọ́run làánà wọn gbàtọ́lọ́ làánà wọn tó ń kọ́ ẹ máa gbọ́ntọ́lọ́ fi làánà wọn wa ja'alna qulubahum qasiya àwọn ajẹ́kẹ́mi wọn lé yuharrifuna al-kalima an mawadihi ìta fi làánà wọn tẹ̀mí wọn fi lé ni pé ìtọ́pàtà wọlọ́n fi làánà wọn ni pé yuharrifuna al-kalima an mawadihi wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run wọ́n yí padà sí bọ́lọ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àfa lé ní tí ọba tú ọ̀rọ̀ ọlọ́run yóò tú pẹ̀lú fẹ́nu ara ẹni sẹ́ẹ̀rí gbogbo àfa káfa tí ń bá ń tú alukurani pẹ̀lú bọ́lọ̀hún ò ti sọ nǹkan rẹ̀ ó ti wọnú làánà ọlọ́run o torí tọ́lọ́run fi ṣépè láwọn alul kitabi ni pé yuharrifuna al-kalima an mawadihi wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà sí bọ́lọ̀hún ti sọ nǹkan ẹ̀ eléyìí bú àfa kan eléyìí bú ni làánà ọlọ́run bẹ́ẹ̀ lérí rẹ̀ kí n mọ fi sọ bẹ́ẹ̀ ń ṣe wáàsí ọ̀rọ̀ ń sòrò máa sọ ẹni tọ́lọ̀ wọn bá láàánú kò ní máa sọ rú ẹ ọlọ́run máa jẹ́ àríbá wọn sọ rú ẹ kéèyàn máa sọ pọ́lọ́ wọn kọ sí ná. ǹjẹ́ kí ló dé ọlọ́run ní látẹ́ káràbù ẹ má súnmọ́ ni kò ní látẹ́ fún àlù ẹ má sè é. àwọn àjòkó wa ń wo báyìí lójú rẹ̀ bí ẹni pé ń sọ bá tì ní. wọ́n á wò pé tọ́ mọ́ wá rántí àyà yìí ń jọ náà tọ́lọ̀ lóhùn láàánú àwọn alul kitabi pé yuharrifuna al-kalima wọ́n máa tó alukurani bọ́lọ̀ wò ti ṣe kínní nítorí yìí ń túre inú làákàyè tó súnmọ́ jù gíláàsì tá a fi ń wò náà rí bẹ́ẹ̀ yẹn ọba lò yóò kọ́ súnmọ́ náà yóò kọ́ ṣe kínní yóò kọ́ mu obìnrin tó ṣe sìnà pẹ̀lú ẹ̀ ọkọ̀ súnmọ́ ọgbà mu abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run wa ni o tiẹ̀ má débi tó ṣe kínní ọlọ́run sọ pé látẹ́ fún àlù látẹ́ kàràbọ̀ lọ́lọ́run wí irú kílẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ làwọn afa wa kúta ẹlòmíín ló sì jẹ́ afa tí ń fọwọ́ ara rẹ̀ fa lánàá tí ó kàn wí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn kan fẹ́ràn ní ẹ̀yìn afa ẹ̀lẹ́sọ fún akọ́lọ́ ń sọ pé tọ́ ọba máa ń tọ́lọ́ ń wí ọ̀gbọ́dọ̀ dá sí o ọkùnrin kan ọ̀mùtí ni mọ wọn ń bá sọ̀rọ̀ pé mọ̀ mutí má ojú rẹ̀ sì wálẹ̀ njọ́ náà dáadáa ojú rẹ̀ wálẹ̀ njọ́ náà kè mutí njọ́ náà èyí tó mutí dá kè wá ti mú omi ara àwọn tí làánà ń bàjá nù ni yín sọ̀rọ̀ tí làánà fi ń bàjá fún yín mo wá ń pé bọ̀dá alágbájá ẹ kúndùn ọtí ọlọ́run sì sọtí ní ẹ máa dínkù ọlọ́run fìrẹ̀ lọ́rùn kẹ́ mọ̀ mọ́ mọ́ wọ́n làwọn fẹ́ yín lẹ́ ń sọ báyìí sẹ́bẹ̀ yín lẹ́ sọ tọ́lọ́run wí fún wa mo ní kí ọlọ́run wá wí ọlọ́run ní wàlẹ́gúdà áàtù àmọ́ gùsàsà inna lillahi wa inna ilayhi a'udhu billahi mo ní kí ni túmọ̀ rẹ̀ ọlọ́run ní wàlúgúdà àtú ọtí gúdà àmà gùsàsà bẹ́ẹ̀ mú ọlọ́run mú nkẹ́ ẹ dákun sẹ́rù eléyìí ń lẹ́tọ̀ lánàá àbí ọ̀lẹ́tọ̀ lánàá ọlọ́run bá dá lóko rẹ̀ torí kọ́ máa ti ń sìn kọ́ máa ti ń sìn ó jòkó lọ́dọ̀ ara rẹ̀ ó sì rọ àyà fún rẹ̀ ń sì ń tú fún rẹ̀ ń sì fi ń kọ́ sọ́dọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀dọ̀ àwọn afá sọ kọ́lọ́ ń sọ pé kọ́láwọn afa lọ sọ fún àwọn kọ́lọ́ ń sọ pé wàlúùdà àtú àmọ́ gùsàsà inna lillahi wa inna ilayhi raji'un. Aranti àwọn tí wọ́n sọ tírà kalẹ̀ fún tí wọ́n fi ń lẹ́tọ̀ sí làánà nù toró òun náà alul kitabi ni mùsùlùmí ni ara àwọn tá nàbí mú tírà wá fún lọ́wọ́ bí tí wọ́n ń ṣe tírà lẹ́rìí mu
bí àwọn àfáà mi náà ti ń ṣe tírà Ọlọ́run lérí wọn àfáà mi ọwọ́ ní ìdájọ́ Ọlọ́run ntọ́lọ́run wí ọ̀tọ̀ ǹjẹ́ ọmọ ti kí ni ara wọn tí lànà wà lórí wọn nù ọlọ́mọdé lànà wà lórí wa ló fi jẹ́ pé gbogbo àwọn àfáà ibi tá láàfin àwọ̀ fún wa tá a bá tó alukur'an a tó alukur'an bí fahmi salaf pẹ̀lú báwọn sàábé ti gbọ́ yé làwọn náà ó sì ṣe kí ni làákàyè wa kúrú sí ntọ́lọ̀ nsọ o làákàyè wa kúrú sí ntọ́lọ̀ nsọ lárúbáwá wa sì kéré sáwọn tọ́lọ̀ nsọ kalẹ̀ fún a sì lè gbọ́ yé kọjá nabi wa Muhammad a wá lè gbọ́ yé kọjá àwọn sahaba ridwanullahi alayhim ló fi jẹ́ kí bitala fi àwa tábà ti tafsir at-tafsir bil ma'thur tafsir yìí báwọn sàábé ti gbọ́ yé tá n pè ní fáàmù salaf òun la gbọ́dọ̀ máa lò ìbẹ̀lẹ̀ láàfíà wà láàfin ní jì sínú yuharrifuna al-kalima an mawadihi nínú àwọn tí wọ́n ń yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà sí bọ́lọ̀ wọn bá ti sọ kalẹ̀ tó rárá wọn alul kitabi ni wọn tọ́lọ̀ wá làánà wọn. Ọlọ́run fi ní Ọlọ́run ní fabima nakidihim mithaqahum la'annahum kí ló ṣe wọ́n tí wọ́n ń tún tá a wí palẹ̀ la'annahum àwọn Ọlọ́run làánà wọn waja'alna qulubahum qasiya ajẹ́kọ̀ọ́kan wọn lé yuharrifuna al-kalima an mawadihi wọ́n yí ọ̀rọ̀ Ọlọ́run padà sí bọ́lọ̀ ti sọ sínkẹ́ kalẹ̀ nínú àwọn afáànù ni àtàwọn alul kitab sẹ́ẹ̀dí bá a tọ́ ti mùsùlùmí yẹn náà tẹ́ bá lọ́dọ̀ àwọn yahudi náà ẹ bá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn nasara náà ẹ bá bẹ́ẹ̀ o táwọn náà ti yí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run padà sí bí. àbá kan èyí ò ń tiẹ̀ Ọlọ́run kọ́ là wá sẹ́ẹ̀rí àwọn tí lánàá ń bájà pọ̀ nínú àwọn tọ́lọ̀ ń sọ tíra fún o mo tún rántí àpèjúwe kan ẹnìkan pè mí lórí fóònù ń jẹ́ òní àmọ́ Ọlọ́run kó jọ jásí pé mọ̀nà ní ń wá ó ní sheikh mo ní nàm Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ mọ́sí àlàmọ́ ní bisimilayi ó ní ṣé kápọ́tì lóògùn ọ̀dà ni mo ní kọ̀dà ó ní sẹ́kọ́ lọ́n sọ pé àǹfààní bẹ́ẹ̀ kéré sí nira rẹ̀ ẹ̀wù tẹ̀síìlì tó ń ṣe mọ́lẹ̀ ìgbàgbé ń tọ́ parí ayé àwọn ni ó ní kílọ̀ pẹ̀lú ọlọ́run tí wọ́n sọ pé fa'al antum muntahun sí ẹ ti jáwọ́ ń bẹ̀ ìgbà tó lọ́n sọ̀rọ̀ kọ́tọ́ wá ní fa'al antum sí ẹ ti yọwọ́ kò mi ọtí ẹ̀rẹ́ tó lọ́n sọ pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijzun min amali shaytani fajtanibuhu sẹ́yìn ọ̀yẹ́ tó lọ́n sọ yún kalẹ̀ ni innamal khamru ẹ̀rọ ti mú mu wal maisiru tẹ́tẹ́ títa wal ansab gbogbo ọ̀ràn òsà wal aslam gbogbo ntàn fi ń yẹsẹ wò pátá rijisun min amali shaitan ẹbọ ní gbogbo ẹ iṣẹ́ ìsùsì ni fajtanibuhu ẹjìnà sí. mọ wá sọ àyà ní fún lọ́wọ́ ni a sáà lè lu àyà tó ń wílẹ̀ kan òun náà ni. wa ithmuhuma akbaru min naf'ihima gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tóbi ju àǹfààní ibẹ̀ lọ mo ní sẹ bọ́lá ń sọ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni wọ́n fẹ́ mú ni. sẹ́mi pé nísìnyí irú eléyìí òun wọ́n fẹ́ máa gbìyànjú láti máa mú sínú abẹ́ẹ̀kọ́ tí ó wàá gọ sábì abẹ́ àyà nì ẹ wo tẹ̀fsírì tó fún un tọ́ba wáyá nísìnyí ọlọ́nkọ́ àríkọ̀rọ̀ astagfirullah ó lè dàrú ma lọ́wọ́ kọ́ máa béèrè tọ́rẹ́ lomi yìí máa dàrú ma lọ́wọ́ tí ó fẹ́ wádìí òdodo láàfin gbọ́dọ̀ ní sùúdọ́n a gbọ́dọ̀ lérò òbú pẹ̀lú ẹ̀ èrò òbú a gbọ́dọ̀ ní pẹ̀lú ẹ̀ a gbà pé kò yé ni wá ń wádìí òdodo ibi tá láàfin àwa táwa náà fi bọ́nú ẹsẹ̀ nu báàbá nírú èrò bá ń pẹ̀lú ẹ̀ àwọn náà tó wọnú ẹsẹ̀ míì tá a sì gbọ́dọ̀ wọnú ẹsẹ̀ tá a náà gbọ́dọ̀ kóra ló torí àwọn tá a fi sẹ́lọ́n àwa náà gbọ́dọ̀ sára a wà ní usnu dọ́n a lérò rẹ pẹ̀lú ẹ̀ pẹ́tọ̀ ntí ò yé ní nsekínní ní wádìí èrò rẹ tá a ní pẹ̀lú ẹnu àmọ́ kéèyàn jẹ́ oníkéwú kó sì lè ka Al-Qur'ani kó lè ka súnà nàbì tó sì rí àyà tí mo mú wálé ẹ̀ka pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijzun min amali fajtanibuhu ẹ̀ jìnnà sí afẹ́ni kọ́ máa pẹ́ sẹ́yìn ò lè lọ àyàtọ̀ òun ni tó sì jásí pé àyàtọ̀ òun lọ́kọ́ sọ̀kalẹ̀ kélé yìí ó tó èyí tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn yìí lọ kánzu ẹ̀ má dédìí ẹ̀ mọ́. irú tafsiri báyìí tafsiri téèyàn ṣe ni àfa mi wá ń serú ẹ̀ tí ó lọ sọ gbóńtọ́lọ̀ ń ṣe ní haram yóò sọ di aláàbí fún ọlọ́nlá náà ló yẹn bẹ́ẹ̀ o torí pé yuharrifuna al-kalima an mawadihi ń yí ọ̀rọ̀ lọ́n padà sí bọ́lá wọn bá ti bó ti sọ̀ kalẹ̀ náà tọ́lọ̀ tó sẹ́yìn náà lókìtà kí n má yà kan sí wa kí n tó bọ́ sí àwọn tọ́lọ̀ ńlá náà wọn lẹ́lẹ̀kẹrin ọlọ́run ní kul hal unabbi'ukum bi sharrin min dhalika mathubatan inda Allah man la'anahu Allah
wa ghadiba alayhi waja'ala minhum al-qiradata wal khanasira wa abada at-taghuta si Ọlọ́run lana wa o àwọn ìjọ kan nínú ìjọ Ànábì àwọn Ọlọ́run kan tó bá ilé kí ọlá lana wọn ní táwọn ṣe ni pé wọ́n ń ṣe òòṣà kí mo ní wọ́n ń ṣe jama Ànábì Ọlọ́run wá kìlọ̀ fún wọn títí wọn wá gbà ìtú wọn tó fi wá gbà wọn wá hàn Ànábì Ọlọ́run lè mọ̀ Ọlọ́run wá ní sẹ́mọ̀ pé ẹni tí wọ́n bá ra àwọn Ànábì sí alul kitabi ni wọ́n tí wọ́n bá wá ń ṣe ntọ́lọ́ tí Ànábì wọn ni wọ́n máa ṣe wọ́n ń rí Ànábì fín wọ́n sì rọ́lọ́run fín àwọn eléyìí Ọlọ́run láàánú wọn láàánú tí wọ́n gan ọbẹ̀ látàyè ọwọ́ àfi kanjú àlùkí Ọlọ́run láàánú wa o láàánú tí wọ́n burú gan Ọlọ́run ò ṣerú ẹ̀ lérí ilẹ̀ mọ́ láàánú àwọn tí wọ́n fẹ́ sọ yìí Ọlọ́run ò ṣe mọ́ lérí ilẹ̀ Ọlọ́run ṣe tí wọ́n gan tán palẹ̀ mọ́ wọn pé tí a bá sí àwọn eléyìí kú pẹ̀lú láàánú tá a ṣe fún wọn yìí ọmọ èèyàn ní nísìmí lérí ilẹ̀ ṣe mọ̀ pé mo pìtàn nígbà tí ń sọ̀rọ̀ ń jò ní ìbáyà jẹ́ ní abíjẹta tí mo ní sàábì Ànábì kan láàánú rànkúnmí tó gùn Ànábì ní kókó lérí torí láàánú ọjà rànkúnmí Ànábì wa ní àtòun àti rànkúnmí kí á padà ní ẹ̀yìn àwọn ẹni tó gbà dísìn yẹn wá Imran ibn Hussein ó lóun rí rànkúnmí yẹn tí ń ṣe kíni tí ń rìn káàkiri àwọn kan Ọlọ́run láàánú yìí nígbà Ọlọ́run láàánú wọn tó palẹ̀ wọn mọ́ ni torí tí a bá sẹ́kù lérí ilẹ̀ láàánú wọn rà wọn tó bá rí wọn bẹ́ẹ̀ yẹn bá rí wọn láàánú ọ̀ràn ẹni Ọlọ́run bá láàánú tó bá palẹ̀ láàánú ọ̀ràn ọ Ọlọ́run láàánú wa gbogbo ẹ̀yin àfáàtà kìlọ̀ fúnlẹ̀ kẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run láàánú o èyí tó alùpùpù ní bọ́lọ̀ sí Ọlọ́run yóò rí láàánú Ọlọ́run àwọn eléyìí àwọn ìjọ àwọn Ànábì Ọlọ́run kan ní tọ́lọ́run láàánú wọn Ọlọ́run ní kul hal unabbi'ukum ṣé kí n fún yín nírò bisharrin min dhalika mathubatan inda Allah ìtẹ́mi Ọlọ́run ṣe tó burú ju ntí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bọ̀ ẹ ti sọ̀rọ̀ bọ̀ Ọlọ́run wa ní ẹjẹ́ ń fún yín nírò èyí tó burú ju yìí ti ń sọ̀bọ̀ lọ. man la'anahu Allah àwọn tọ́lọ̀ ń la'ana wọn wa ghadiba alayhim Ọlọ́run wa bínú sí wọn Ọlọ́run la'ana wọn ó di méní ó bínú ó di méjì Ọlọ́run ní waja'ala minhum al-qiradata wal khanazira èmi Ọlọ́run wa sọ wọn dọ̀bọ̀ mọ̀ sọ wọn dẹ́lẹ́dẹ́ tá a bá ń sọ̀rọ̀ rìsọ́ọ̀tì lánàá àkàrà káyà yìí náà tí a bá la níyàn yìí dídà kú dàgbà mí Ọlọ́run lánàá wọn pé kúnú qiradatan khasi'in ẹ̀yin wọn yà kìlọ̀ fún yẹn ẹ̀sìn gbọ́ ànábì wa lẹ́nu ẹ̀sìn bó ti wí ẹ̀ dọ̀bọ̀ kẹ́ máa wọ́ kàkí gbogbo wọn dọ̀bọ̀ lẹ́ẹ̀kan náà wọn dáwọ́ délẹ̀ irun jáde lára wọn ìlú sì ń jáde di wọn Ọlọ́run lánàá wa o Ọlọ́run sì jágbe àwọn máwọn àkàpẹ́ ẹ̀dẹ́lẹ́dẹ́ sẹ́ẹ̀dẹ́ bí wọ́n ti dọ̀bọ̀ ń tán tí wọ́n dẹ́lẹ́dẹ́ ń tán àwọn àfẹ́sí dìbẹ́tì wọn tẹ̀sí àwọn ọ̀bọ yẹn náà lọ́bọ tó wà dìsín ní àbáwọn kọ́ àwọn ẹlẹ́dẹ̀ nì lẹ́dẹ̀ tó wà dìsín ní àbáwọn kọ́ ibi tẹ́nu kò sí ni pé bọ́lọ̀ ti sọ wọ́n dọ̀bọ tán tó sọ wọ́n dẹ́lẹ́dẹ̀ tán ó sì pa wọ́n rẹ́ torí pé tí wọ́n bá ń ṣẹ́kù lérí ilẹ̀ wọ́n padà fara ní àwa tá a bá wà lérí ilẹ̀ torí ìlànà Ọlọ́run tó wà ní ara wọn Ọlọ́run sì lànà àwọn kan tó sọ fún wọn pé kúnú hijaratan aw hadida ẹ di òkúta àbí kẹ́ ẹ dírín àwọn tọ́lọ̀ ńlá náà tó sọ̀rọ̀ òkúta dírín yẹn sí wọ́n sẹ́kù dì sí ni àbí wọ́n sẹ́kù mọ́ ibi ẹnu kò sí ni pé tí wọ́n bá sẹ́kù wọ́n fara ní àwa tá a bá wà lérí ilẹ̀ ẹni Ọlọ́run bá lánàá tó bá wà láàrin ọgọ́rùn èèyàn gbogbo wọn ni lánàá ọ̀ràn tó fi jáde gómìnà bá rẹ̀ ń ti hùwà lánàá kílẹ̀ yóò ṣe ó sọ́ra fún ni ẹni ó sẹ́kù ìlera nkúmi lásán ànábì lé ni ó lé wọn lera nkúmi kílẹ̀ yóò kó bá wa tó kù tó fi jáde gbogbo ẹni tí bá ti hùwà lánàá irú àfa tí n bá ń tọ́ ẹlòkúrán ìbọn lọ́wọ́ ti tú tí n sọ́n tọ́lọ̀ wọn sọ ìwà kíní wù yẹn kílẹ̀ yóò ṣe fún yóò sunra fún ni pélé yé sáfà yóò kó lànà bá mi. nínú àwọn alùpùpù tọ́lọ̀ ńlá náà nù Ọlọ́run sọ wọ́n dọ̀bọ ọ̀sọ̀ wọn dẹ́lẹ́dẹ̀ yìí sì ń sọ wọ́n ti tán ó ṣe kíní ọ̀pọ̀ àwọn lẹ́ni nínú àwọn àmì tọ́lọ̀ ńlá náà tó tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn ó ní kàmáńlá anna asahaba sábùtì wa kana amrullahi maf'ula àti làánà àwọn kan bá àti làánà àwọn àjábù sábùtì àwọn tọ́lọ̀ ń kìlọ̀ fún tí wọ́n gbà tọ́lọ̀ ń sọ fún tẹ́nu ọ̀ká wọn Ọlọ́run làánà àwọn náà ni kó dáyé ń dó bẹ́ẹ̀ káwọn máa ròyìn làánà gbọ́ kì í ṣe nǹkan rí làánà àwọn alul kitabi èyí tá a mú bẹ́ẹ̀ tí ó jẹ́ àǹfààní fáwọn tá à ń gbọ́ wá sí òun ni pé àwọn alul kitab nínú tí fa làánà fún wọn tọ́lọ̀ ń fi làánà wọn yuharrifuna al-kalima amma wàdí kí wọ́n máa yí ọ̀rọ̀ Ọlọ́run sí bọ́lọ̀ wò tí ẹ̀ báyìí ti ń serú ẹ̀ èyí ó jìnnà sí torí kọ́mọkùnrin làánà bá bolúwẹ̀ náà ó di mẹ́ta àwọn tọ́lọ̀ ńlá náà lákọ̀ọ́kọ́ àwọn tọ́lọ̀ ńlá náà lédè àwọn Dáúdà àti Ìsá ọmọ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn kèbèrè pọ́nbélé àwọn aláwọ̀ kan sí ṣẹ̀ṣẹ̀ mẹ́ta
ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ wọ́n ṣe lọ́hùn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n ṣe wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta ńkọ́ tí wọ́n bá sọ pé ẹ mẹ́sà yìí dáa mọ́ wọ́n mọ̀ sí kínní àwọn ọ̀nà kejì tọ́lọ̀ ńlá náà kí lórí tọ́lọ̀ fi làánà wọn kèfèrí ni wọ́n àwọn ọ̀nà ẹlẹ́kẹta wọn ni alul kitabi torí wọ́n ń yí ọ̀rọ̀ lọ́n sí bọ́lọ̀ sí kínní sọ̀kalẹ̀ àwọn ẹlẹ́kẹrin tọ́lọ̀ ńlá náà àwọn mùnáfìkì àwọn eléyìí wọlé tó tálíkì àwọn ọlọ́wọ́ èdè o bọ́lọ̀ ti làánà àwọn mùnáfìkì àkọ́kọ́ wọ́n ti bá ń jẹ́ mùnáfìkì náà làánà ọlọ́wọ́ máa dáhùn lérí ẹ̀ tó fi jásí pẹ́lú mi ọmọ ṣiṣẹ́ rí nífàkù ní ń ṣe ní òfin lẹ́sàn lérí ẹ̀ nífàkù ni kì í ṣe iṣẹ́ rí ní ń ṣe ọlọ́ni wa'ada Allahu limunafiqina والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم قالني وعد الله للمنافقين والمنافقات gbogbo munafiki lọ́kùnrin àti munafiko lóbìnrin òun Ọlọ́run ṣàdéhùn fún wọn òun Ọlọ́run ládéhùn pẹ̀lú wọn tó kúnná àdéhùn Ọlọ́run pẹ̀lú wọn ó kúnná wal kufara àti bíbó kèfèrí òun Ọlọ́run ṣàdéhùn pẹ̀lú wọn kí ládéhùn Ọlọ́run pẹ̀lú wọn nara jahannama wọ́n wọ jahannama khalidina fiha wọ́n wà pẹ́nu jahannama iya hasbuhum jahannama wọn ni ó kápá wọn ọwọ́ jahannama tó bá tẹ̀ wọn ara wọn balẹ̀ wa la'anahumullah Ọlọ́run wà làánà wọn sẹ́ni gbogbo munafiki Ọlọ́run làánà rẹ o tala ń pè munafiki Yorùbá náà ti júwe ẹ̀ wọ́n ní àṣeyí sọ̀hún má ṣe kí ni má bàbí kan jẹ́ ẹ̀rí munafiki ò lè mọ̀ bẹ́ẹ̀ ni ò lè mọ̀ torí pé ńgbà tọ́lọ́ ń júwe rẹ̀ bọ́lọ̀ ń ti júwe rẹ̀ yẹn rí lẹ́pẹ́ ọlọ́ni tẹ́ ẹ bá rí wọn tó jìbúká àjìsámuhum kéèyàn rí yẹn wọ́n dún owó léèyàn wà ń yẹkúlú tẹ́símà bí n bá ń sọ̀rọ̀ ẹnu rẹ̀ ó dùn ẹni tó jẹ́ ẹlẹ́rìí munafiki tí mo lè fi ṣàpèjúwe fún yín tó kílíà tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n ti rí òun ni munafiki àgbà nínú Islam táǹpé ní Abdullah ibn Ubayy ibn Salul sẹ́rí àwọn tí a máa sábà di munafiki lọ́pọ̀lọpọ̀ gbà àrùn méjì ni máa dààmú wọn ẹni tí máa ń rò pé pò tí lágbájá wà èmi ló yẹ kí n wà ń bẹ̀ tí ọ̀ wá débẹ̀ mọ́ àrùn méjì ọ̀yọ́ lẹ́nu àrùn alákọ̀ọ́kọ́ ìlara yóò máa lára ẹni yẹn tọ́ba wa jásí pé bí ti ń lára òun ọba rí lára òun rán kò ní jẹ́ munafiki tọ́ba rí lára yẹn tọ́ba ṣe kínní tọ́ba rí rán pẹ̀lú ẹni yẹn kò ní di munafiki yóò bà nǹkan jẹ́ yẹ pátápátá ni ìyẹn rò pé yorùbá mi yé lápèjú kè yé nísìnyí níta ń pè ń lára ni pé tamanni zawali ni'ma ó ti di pé ipò tí lágbájá jòkó sí yìí èmi ló yẹ kí n jòkó ń bẹ̀ kọ́ wá rí bẹ́ẹ̀ jòkó àrùn mélòó mo ní ọkọ lù ú méjì àrùn àkọ́kọ́ ní lára ìtumọ̀ ẹ̀ ni pé yóò máa sáré bẹ́ẹ̀ ni wọ́n ti ṣubú lórí ipò yẹn ìlara nu tọ́ba ṣèkínní kan yóò ní kọ̀ da ṣé àní ẹjẹ́ ayọ́ àníṣe kọ̀ da léyìn ẹ̀ṣẹ́ mọ̀ pé kò fi pamọ́ níbi kíní yẹn hàn sí ìlara nu ni lónìí kíní nkọ́wọ́ jẹ nìyẹn lọ́wọ́ ná adúlọ owó tí wọ́n fún un ṣe ìtọ́ ẹ̀kọ́ nánu àní ọkùnrin yóò ṣe ẹjẹ́ ayọ́ ẹ̀yin náà wo mọ́tò tí ń gùn owó wa ní fi ń gun mọ́tò ẹlòmíràn ní àhá ẹjẹ́ ayọ́ ìmáàmù èmi ń sọ fún yín iṣẹ́ kí ni ìmáàmù ń ṣe tí ń ga lóru mọ́tò yẹn ó ti gbẹ inú ìmáàmù ń ṣe kí ni tí ń bi ó sì fi ìlara yẹn ó rí ṣe kí ni ó rí gbé jáde ó lè pé àbúrò mi kí ni ó lè ní jà wọn a máa jalè ibo ló ti rówó fọwọ́ náà ní ṣe àmọ́ ṣe fọwọ́ náà ibo ló ti rówó ẹjẹ́ pé kákìlọ̀ fún ọmọ ṣe fọwọ́ náà mọ́ kò ṣe fọwọ́ náà inú àbúrò rẹ̀ kàn ṣe kí ni ìwà ńlá rẹ̀ ọwọ́ bẹ́ kọ́ bàjẹ́ fún un pẹ̀lú mi balẹ̀ tó bá ń ṣe eré nbì kan yóò máa babẹ̀ jẹ́ nítorí kó o lè fi iṣẹ́ tó ń rí rówó lẹ̀ kó lè bàjẹ́ fún ọkẹ́ wá dẹgbẹ́ ìlara nu bẹ́ẹ̀ yẹn bá ti wá lè fi lára hàn kò jẹ́ mùnáfíkí mọ́ kí mo ní ọ̀jẹ́ mọ́ wọ́n bí yẹn ló ti padà kí àwọn kan sọ pé ọ̀tá rẹ̀ ni
àwọn kan ní òdodo ní sọ àwọn kan ní kẹ́ni bínú ẹ̀ ní sẹ́yìn pé gbogbo yẹn ti mọ̀ pé kò wà pẹ̀lú ẹ̀ ṣé wàá lẹ́ni tí ọba rí lára fi hàn ìtì máa di mùnáfìkì iṣẹ́ tí òrí sẹ́ńtà gbangba wọn yóò máa ṣe ní ẹni tó wọ́n wàá rò pé èèyàn òun ni kò dẹ̀ sí ní ẹ̀yìn ẹ̀ kò rí lára ṣe àyè rí lára ṣe òun yóò wá di mùnáfìkì torí Abdullahi ibn Ubay ibn Salul ó fẹ́ jẹ ọba Madina anabi wa dé Madina Abdullahi ibn Ubay ibn Salul kò rí ọba jẹ mọ́ inú wa ń bi pé eléyìí ṣe lè jó lórí Madina anabi wa kọjá ẹni tí ó àtàkì tí ó takò tí ó mọ̀ pé ẹjẹ́ ayọ́ àní gbà fún ntọ́lọ́ ń ṣe fún anabi kọjá bẹ́ẹ̀ sẹ́ni pé kò rí lára ṣe ìlara kò rí ṣe kí ló wá dì yọ wá sojú anabi kí èmi lè yan rẹ o yọ wá dé yọ mọ̀ bá anabi ló kọjá pana ibà fẹ́ kí jimá njọ jimá tana ibà jáde wá tabayi tọ́ba ní asalaamu alaykum sẹ́wọ̀n kí ìmáàmù jáde wọ́n yí salaamu alaykum kí n gbogbo mùsùlùmí ọ̀wá wí alaykum kí ni ìmáàmù ṣe yóò jókòó wọ́n wá pèrún abẹ́ẹ̀kọ́ wọ́n ń pèrún tabayi tana bẹ́ẹ̀ bẹ́ẹ̀ utuba abúláyọ̀ wá dìde yóò wá ní salaamu alaykum jama ẹ̀ńtọ́lọ́run náà sì wá rí o àgbà fún o ẹni tí ó bá gbà fún Madina yìí lè ó gbóná máa ní o àwa ṣe tiẹ̀ o òun la máa tẹ̀lé òun nígbà òun la wo níjọ́ jimá tí gbogbo mọ́sálásí kún ẹ dákun sáàpẹ̀ nìkan lọ́rẹ̀ ànábì tó jẹ́lé yìí lọ àti ń ṣiṣẹ́ kalẹ̀ ni abatuka jimá yóò máa bá níyà lọ níjọ́ tá a sì rí rí o tù àti ń tí ń bá àwọn yẹn sọ̀rọ̀ pé nígbà tó ṣe sàá sẹ́mi ọ̀kẹ́ bí ti ń sẹ́wọ̀n gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì yóò máa nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n rò pé òun lè yàn ànábì pàtàkì pé ẹnìkan nífẹ̀ẹ́ ànábì tábìlà yìí o tẹ́ bá rí bí tí máa sọ̀rọ̀ rẹ̀ níjọ́ jimajima àti ń gé ní ẹ̀mí àwọn olólùfẹ́ ànábì nítorí kó lè kọjú wọn sí ànábì ni kó fi lè débi tí ǹjẹ́ wọ́n jà ogun odu kí ló ṣe ọwọ́ àdí pé yes òun ti gé ní ẹ̀mí ẹ wá pa àwọn èèyàn sẹ́yìn pé wọ̀wọ́ ọmọ Mádínà yìí ni wọ́ níbẹ̀ nítọ̀ ọyọ kọ́ ọmọ bí ti ń lọ ogun là ń lọ yìí o jẹ́ kẹ́rì rí o pé sọmọ pé gbogbo èmi náà fẹ́ràn nábì wọn sọ̀tà rẹ o àmọ́ gbọ́dọ̀ pàkíyèsí ara wa o Abubakar ń lọ Mákà wọn ti jọ wá ọmọ rẹ̀ ń bẹ nílé ànábì tí ẹ yẹjú o Umaru ń lọ Mákà wọn ti jọ wá ọmọ rẹ̀ ń bẹ nílé ànábì tí ẹ náà yẹjú o Usmanu nù ní ànábì fún lọ́mọ kanjé o ní ó kó tún fún lómi àná ẹ̀ ní o Alisinu àbúrò ẹ̀ ní àná ẹ̀ ní kí n jẹ́ ẹ jẹ́ rí o gbé o